starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, the national anthem of the newly formed Udiwa Nation. Adúláwọ̀, ìwọ ò ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ rí i pé a sọ wípé ìwọ ní ìmọ́lẹ̀ ògo fún adúláwọ̀. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó ní agbára lórí gbogbo, ọba tó ń pani, ọba tó ń jíni, ọba tó ń gbani, ọba tó ń múni, ọba tó jẹ́ pé Ọlọ́run àìrí, ọba tí ń dára ajídára Elédùmarè, ọba lágbára gíga ni mo dúpẹ́ fún. Mo sọ pé a'udzubillahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim. Gbogbo èèyàn ọmọlẹ́yìn Islam pátápátá mo sọ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Gbogbo èèyàn ọmọlẹ́yìn Kristẹni, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Kristẹni, mo kí yín pé àlàáfíà Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, oore ayélujára Jésù Kristi kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan yín. Àlàáfíà kí ó wọlé yín wá lónìí, ìdùnnú àtayọ̀ kí ó fi lé yín ṣe bùgbé láṣẹ orúkọ Jésù, kí àánú kó máa wá yín rí gbogbo tí ẹ bá wà. Mo fi àánú béèrè fún oore ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba fún yín lónìí, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Aláàánú ni kó máa pàdé yín ní gbogbo ibikíbi tí ẹ bá jẹ̀ sí, ibi tí ẹ bá rìn sí, kí ẹ máa bá àánú pàdé, kí ògo àánú kó máa yí yín pa, kí àánú kó wọlé tọ̀ yín wá, kí oore ọ̀fẹ́ ti Jésù kí ó bá yín lálejò, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó bá yín lálejò, kí ẹ máa rí àánú gbà ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń dé. Mo kí ẹ̀yin ọmọlẹ́yìn ti ẹlẹ́sìn ìbílẹ̀ káàkiri yálà oníṣàngó ni, ọlọ́ya ni, ọbàtálá ni, ọlọ́ṣun ni, mo kí yín pé lágbára Ọlọ́run ewé a máa jẹ́ bẹ́ẹ̀ egbò a máa jẹ́, a máa lọ Elédùmarè yóò máa ṣàánú fún gbogbo yín o. Tí ẹ bá ṣe ń fà á, a máa dún, tí ẹ bá sì ń lù ú, a máa dún. Elédùmarè ọba yóò máa gbọ́ àdúrà yín. Àwọn iṣẹ́ tí wọ́n ti parí tán, òun náà ni wọ́n máa gbé wá sọ́dọ̀ yín ní agbára Ọlọ́run, lágbára ìṣẹ̀dá Elédùmarè, lágbára ọba dẹ́dá, lágbára ọba ṣẹ̀dá, gbogbo yín pátápátá àtàjèrè. Gbogbo ẹ̀yin tí ẹ ń tajà pátápátá, mo kí yín lónìí pé ẹ kú àtàjà àpamọ́wọ́wọ́ àtàjèrè ọjà. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá, mo kí yín wípé
ọkọ ọba àdá ọba ò ní sí ayé lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin ìṣòwò káràkátà bó ẹ ṣe ń jáde ní pẹ̀lú bísímìláì rà ẹ máa padà wọlé alhamdulilayi rabbil alamin. Àbúrò ò ní kàn yín lágbọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ṣe ń jáde nílé ẹ máa padà wọlé. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rìnrìn àjò tí ẹ lọ tẹ́ ẹ̀ ní dé. Láṣẹ ọba, láṣẹ Elédùmarè Ọlọ́run àwọn ọlọ́run, láṣẹ ọba tó jọba gbogbo pátápátá ni mo kí lónìí pẹ̀lú orúkọ tó tóbi jù tí í ṣe orúkọ Ọlọ́run wípé àlàáfíà Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá gbogbo yín ní agbára Ọlọ́run. Ẹ ò ní sìn o, bẹ́ẹ̀ ò sì ní sílẹ̀ tẹ̀. Kí a tó bọ́ sí ojú agbami ètò, mo fẹ́ fi nǹkan kan hàn wá lónìí. Ilé tí mo fẹ́ kó jẹ́ pé òun náà ni ohun àkọ́kọ́ tí mo fẹ́ fi hàn wá ni wípé ẹ ó rí i pé à ń polongo Yorùbá Nation Now, Yorùbá Nation Now, Yorùbá Nation Now. Eléyìí ló máa jẹ́ kí n sáré mú nǹkan wọ̀nyí wá fún yín pé kẹ́dákun kẹ́dábọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ láti ran wọn lọ́wọ́ láti bá wọn dá sí iṣẹ́ tí wọ́n gbé dání. A ò ní kí ẹnikẹ́ni, àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn nǹkan tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ kalẹ̀, tí a ti ṣe létò kalẹ̀ tó ti wà níkàlẹ̀. Eléyìí tó bá wu oníkálukú ń bẹ lólè. Ẹ rí àwọn flyer tí ó máa lọ tí ó máa bọ̀ ní ojúmọ̀máwòrán wa bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn flyer wọ̀nyí ẹ rí wọn bí wọ́n ṣe rí nípele àti bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ bá wa ṣe ó lè bá wa ṣe, ó lè print ẹ̀ fún wa. Àwọn ibi tí wọ́n ti lọ ṣe campaign àwọn náà ni ẹ wò ní ojúmọ̀máwòrán tí wọ́n ti lọ ṣe campaign ní àná ní ìlú Èkó. Àwọn náà ni ẹ wò yìí, àwọn ènìyàn tí wọ́n bá ṣe campaign ní ìlú Èkó ní àná, àwọn tí wọ́n ṣe agbátẹrù Yorùbá Nation Now, àwọn tí wọ́n ń bá wa ṣe agbátẹrù ẹ̀, àwọn tí wọ́n bá wa kó wá NN tí wọ́n bá wa kó jọ, àwọn ni wọ́n ń ṣe agbátẹrù. Ẹ rí i pé kódà àwọn news ti gbé kínní yìí, kódà èmi gan gbé iye tẹ bá rí tó wà lójú mọ̀wòrán yìí, òun náà ni àwọn copies tẹ lè bá wa ṣe. Iye tí ó wà nínú àwọn copies kọ̀ọ̀kan òun náà nìyẹn. Gbogbo àwọn nǹkan tó wà ńbẹ̀ tẹ lè bá wa ṣe nìyẹn. Àwọn t-shirt wa ẹ lè bá wa ṣe. Àwọn tí ó tún jẹ́ bóyá bí face cap ẹ lè bá wa ṣe. Àwọn tó tún jẹ́ bóyá bí kí la tún lè pè é, bí kàlẹ́ndà ẹ lè bá wa ṣe àwọn yẹn náà. Kò sí tí ó burú jù ńbẹ̀ tí ẹ ò lè bá wa ṣe nínú wọn. Bẹ́ẹ̀ owó tí ò gún pá òun náà ni iye wọn jẹ́. Tí a bá wò ó lójúmọ̀máwòrán wa, tí a bá wò ó, wọ́n wà ní size by size. Tẹ bá fẹ́ bá wa print 50 pieces of poster which is 38,000 òun ni ó bá jẹ́ 500 pieces. Tẹ bá wa print bóyá bí 1,000 pieces, àwọn bóyá bí 45,000 bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ print flyer wa tó bá fẹ́ 500 pieces flyer, a rí wọn ní 9,000. Tó bá jẹ́ 1,000 flyer ẹ fẹ́ bá wa print, a rí wọn ní 15,000. Tó bá lè jẹ́ pé A4 poster ẹ fẹ́ bá wa print, a rí àwọn náà ní iye tí kò gún pa rárá tọ̀. Kò sí iye tí ẹ fẹ́ bá wa print tí a ò ní gbà pé kí ẹ bá wa print ẹ̀. Tí a bá wò ó dáadáa, àwọn nǹkan tí ẹ lè bá wa ṣe òun náà ni ó wà ńbẹ̀. A ti ṣe umbrella, a ṣe nylon, gbogbo ẹ̀ pátápátá òun náà ni ó wà tí ẹ lè bá wa ṣe. Elédùmarè yóò sì máa ràn yín lọ́wọ́ ní agbára Ọlọ́run. Bóyá bí face cap ni o, bóyá bẹ́ẹ̀ ni kò sí tí ẹ lè bá wa ṣe nínú ẹ̀. Kò sí eléyìí tí àti agbára yín tó bá ká tí ẹ ò lè bá wa ṣe nínú àwọn nǹkan wọ̀nyí. So bí ó ṣe jẹ́ nìyẹn ní gbogbo àwọn nǹkan tí a fi hàn wá yìí. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní àṣẹ Elédùmarè. Owó tí ò gún pá òun náà ni gbogbo wọn jẹ́ pátápátá. Gbogbo pátápátá owó tí ò gún pá ni. Àárọ̀ yín a fẹ́ kí ẹ̀yin èèyàn kí ẹ bá wa dá sí ètò yìí. A fẹ́ kí ẹ bá wa dá sí torí pé ẹ̀yin ni àwa ni ẹ̀yin. A fẹ́ kí ẹ bá wa dá sí torí pé ẹ̀yin náà lè bá wa dá sí torí pé ẹ̀yin gẹ́gẹ́ òun ni a nílò kí ẹ bá wa dá sí. Tọ́ lónìí kí a tó bọ́ sí ojú agbami, a ó gbé àlejò wa, a ó gbé wa wọlé. Àwọn tí wọn yóò máa bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn yẹn wa. Kò sí tẹ́fẹ́ bá wa print gẹ́gẹ́ bá yìí sọ tí ẹ ò ní bá wa print. Ẹ rí pé wọ́n ń roll lójúmọ̀máwòrán wa dáadáa, tó jẹ́ kí àwọn flyer yẹn kí wọ́n máa roll nìyẹn. So ẹ ó rí ìwọ̀nba tí agbára wọn kálukú bá ká tí ó bá lè bá wa ṣe nínú ẹ̀. Ẹ dákun ẹ má gbàgbé láti bá wa ṣe. Ọlọ́run yóò sì máa ràn lọ́wọ́. Kò dẹ̀ sí iye tí ẹ bá wa ṣe tí a sọ pé ó kéré jù. Kò sí iye tí ẹ print fún wa tí a ò ní gbà ní ọwọ́ yín. Ní tí agbára oníkálukú yín bá ti ká láti bá wa print, òun náà ni a ó gbà ní ọwọ́ yín. Bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn lágbára Ọlọ́run. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, níbi tí a dé dúró yìí, a nílò pé ẹ̀yin ènìyàn
kí ẹ bá wa dá sí. A nílò kí ẹ̀yin ènìyàn kí ẹ bá wa fi ìfẹ́ ìṣọ̀kan kí ẹ bá wa fi dá sí torí pé ìfẹ́ òun ìṣọ̀kan ẹ jẹ́ ń gbé pọ̀ yìí èyí tó ń pè ní ìrìn náà. Hello. Hello. I'm coming. You are around? Okay, no problem. I'm coming. All right, I'm coming. I will meet you in your group. I'm coming. Thank you. So, ẹ má bínú. Ọkàn ni ó wọlé. Ẹ̀yin ènìyàn wa, ọ̀nà tí ẹ lè gbà tí ẹ fi bá wa print àwọn nǹkan wọ̀nyí, òun náà nìyẹn. Arọ ẹnikẹ́ni tó bá fẹ́ bá wa dá sí, ẹ dákun, ẹ jọ̀wọ́, ẹ bá wa dá sí. Mo rí ẹni tó ní pé forward ever, backward never. All right. Mo rò pé ẹ bá wa dá sí ni, ẹ dákun. Àwọn tí ẹ lè bá wa print, ó wà níbẹ̀ ní owó tí ò gún pa rárá, ní owó tí ó yẹ ò bá sọ pé kò gún pa fún ẹnikẹ́ni nínú yín láti lè bá wa dá sí. Owó tí ò gún pa ni. Arọ yín pé kí ẹ bá wa dá sí. Ní báyìí gbogbo a ò ní fi àkókò ṣòfò láti pé kí a bọ́ sí agbami ètò eléyìí tí ó gbé wa wá sí ojú gbàgede lónìí. Gẹ́gẹ́ bí gbogbo ń ṣe mọ̀ wípé lọ́tùnlọ́tùn òun náà ni ètò, lọ́tùnlọ́tùn náà ni gbogbo tí a ó máa mú wá, lọ́tùnlọ́tùn òun náà ni Ọlọ́run ṣẹ̀dá oníkálukú wa. Àwọn ètò wa tí tòní eléyìí tí a máa mú wá fún yín, òun náà ni a ti fi àkọlé ẹ̀ sí ojú móhùnmáwòrán eléyìí tí ẹ ti ń bá wa, tí ẹ ti ń wò wá yìí. A sì fẹ́ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé àwọn ètò tá a mú wá yìí, a mú wá fún ìgbádùn ẹ̀yin èèyàn àti pé kí ẹ̀yin kí ẹ lè mọ ohun tí ó ń lọ, kí ẹ lè bá wa dá sí torí pé wọ́n ní àjọsọ àti àjọrò tó máa ń jẹ́ wípé mo tọ́ látọ̀nà mo dẹ̀ tún mọ̀ ní àmànà. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa tí wọ́n yí Yorùbá. Kí ló yẹ kí Yorùbá, kí ló yẹ ká ṣe? Wọ́n ní ẹ̀rí tẹ́ bá wo àkọlé gbàgàdàgbàrà tí a gbé sójú mọ́ àjọ pé Yorùbá múra. Tá a bá ní kéèyàn pé kó múra, kí la fẹ́ kó tọ̀hún ṣe? A fẹ́ kí onítọ̀hún kó tagìrì. A fẹ́ kí onítọ̀hún kó jí sí ohun tó yẹ kó jí sí. Tá a bá sọ pé Yorùbá múra, ìyẹn ni pé à ń pe onítọ̀hún sí àkíyèsí wípé kí ó múra láti ṣe kíni, láti gba ẹ̀tọ́ tó bá wà ní ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀, torí pé oníkálukú ló ní ẹ̀tọ́ tó yẹ ká gbà lábẹ́ òfin. Oníkálukú ló ní ẹ̀tọ́ tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ ti ẹnì kọ̀ọ̀kan, ẹ̀tọ́ tiẹ̀, ẹ̀tọ́ tèmi, kó má sẹ́ni tí ó fi dùn ọ́, torí pé tí ó bá ti di pé tá a bá ti ń fi ẹ̀tọ́ ara ẹni dunni, a jẹ́ pé a ti ń fi ìyà jẹ ara wa nìyẹn. Nígbà tó bá yẹ kí ẹ̀tọ́ tó yẹ kó tọ́ sí Táyé, tí n bá wá gbà á, tí mo lọ gbé fún Kẹ́hìndé, ohun tó yẹ tó tọ́ sí Kẹ́hìndé tí mo gbà á, tí mo lọ gbé fún Táyé, ẹ̀rí wípé olúwẹ̀ wá ní pé ó ti jẹ ègún, ó ti jẹ mọ́yán nìyẹn. Yẹn ni pé mo ti gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́, ohun tí kì í ṣe tèmi, mo ti gbé fún ẹlòmíràn. Ẹ̀tọ́ Táyé mo ti gbà kúrò lọ́wọ́ Táyé, mo ti gbé fún Kẹ́hìndé. Ìdí tá a sọ pé kí ẹ̀yin Yorùbá múra láti gba ẹ̀tọ́ rẹ. Ọmọ Yorùbá, ọmọ àtàtà ni wá, ọmọ Yorùbá ìran aládé ni wá, a kì í ṣẹrú. Yorùbá múra láti gba ẹ̀tọ́ rẹ. Ẹ jẹ́ ká múra láti gba ẹ̀tọ́ wa. Ẹ jẹ́ ká múra láti ṣe kíni o, láti gba tó bá jẹ́ ẹ̀tọ́ wa. Lẹ́yìn pé Yorùbá wọ́n sọ wípé múra láti tan ìmọ́lẹ̀ sí ògo ilẹ̀ adúláwọ̀. Ó yẹ kí èmi àti ó yẹ ká múra láti tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀. Ó yẹ kí ìwọ náà kó múra láti rí pé kí ni ìmọ́lẹ̀ eléyìí tí ìwọ náà lè tàn sí ògo adúláwọ̀? Kí ni ìmọ́lẹ̀ tí èmi lè tàn sí ògo adúláwọ̀? Kí ni tó jẹ́ pàtàkì táwa méjèèjì tá a jọ lè tàn sí ilẹ̀ ògo adúláwọ̀, tí ògo adúláwọ̀ tí òfin ní wọ̀kùn, tó jẹ́ pé ohun tó bá tọ́ sí Táyé wọ́n á fún, ohun tó bá tọ́ sí Kẹ́hìndé wọ́n á fún, ohun tó bá tọ́ sí Dòwú wọ́n á fún, ohun tó bá tọ́ sí Àlàbá wọ́n á fún. Kò ní sí ẹnikẹ́ni tí ó mọ yin ẹnìkan jẹ látàrí wípé bóyá pé ǹjẹ́ eléyìí ǹjẹ́ ó nágbára, ǹjẹ́ eléyìí àbí kò nágbára bí. Ẹ rí wípé kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀ Nàìjíríà ni pé wọ́n ti sọ wá di ọmọ ọ̀lẹ, wọ́n ti sọ aláwọ̀ wá di aláìlágbára lórí ilẹ̀ bàbá wa. Ṣùgbọ́n lónìí àwọn àlejò wa wọ́n máa bá wa yànnàná ẹ̀ pé kí ọ̀nà wo ni Yorùbá ńlá lè gbà láti múra láti tan ìmọ́lẹ̀ sínú ògo adúláwọ̀. Ní báyìí a ó máa gbé bàbá wa wọlé, ẹni tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó náà ni wọ́n. Àwọn náà ni Mr. Abíọ́dún
láti orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá jẹ́ kí a gbé wọn wọlé kí wọ́n bá wa wọlé ní kíákíá ní wàràǹṣeṣà. ṣé ẹ ń gbọ́ wa o? bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín sà. Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ bá wa kí àwọn aráalé. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí tọkùnrin, mo kí tobìnrin. Mo kí àwọn ọba àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú ní gbogbo ibi tẹ́ bá ti gbọ́ mi pátá ní gbogbo ilẹ̀ àgbáńlá ayé. Mo kí gbogbo àwa ìran ọmọ aládé pátápátá ìdí àwa Yorùbá ní South America, ní North America, ní Africa, ní gbogbo àgbáyé, Caribbean, Asia, Europe àti ní ilẹ̀ Dubai, ní ilẹ̀ Arab, ọ̀nọ́dọ̀ àwọn Arab gbogbo ní pátápátá ni mo kí lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kéré. Ẹ ṣé. Bàbá wa ẹ káàbọ̀. Ẹ gbọ́ wọn ní Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kéré. Ṣé a rí olówó tó tóbi náà àbá olówó kéré? Torí pé níbi tó lówó bá fẹ̀ sí ààyè ọba ni. Wọ́n ní àwọn ní Fọlọ́runṣọ́ Abíọ́dún olówó kéré. A dúpẹ́ tí gbogbo èèyàn wá rí pé òdú ni wọ́n ò kì í ṣe àìmọ̀ fún olóko. A ti ń gbé wọn wá sí orí ètò yìí ní lemọ́. Ara àwọn tó yẹ kí a kan sára sí tí wọ́n ń jà fitafita fún ìgbéga àti gbígba ilẹ̀ òmìnira kúrò ní ọwọ́ Fúlàní ẹrú amúnisìn. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n ti ṣe ní abẹ́ àjọ tí a mọ̀ sí Yorùbá Nation Now. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni wọ́n ti dá. Ẹ rí i pé a ti fi àwọn fúláyà kan ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn fúláyà wọ̀nyí a fẹ́ kí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti bá wa print ẹ̀, a ò ní kẹ́ mówó wá. Tí wọ́n fẹ́ bá wa print ẹ̀ kàn sọ fún wa, a lè send copies printer fún yín àzìnyẹ tí batch kọ̀ọ̀kan tó jẹ́, a lè send ẹ̀ sí yín. Àdírẹ́sì printing press yẹn wà ń bẹ̀, àkáǹtì wọn wà ń bẹ̀, phone number wà ń bẹ̀. Ẹ lè pè wọ́n directly kẹ́ ẹ bá wọn discuss. Ẹ lè bá printing press yẹn, ẹ lè bá wọn discuss fún alára wọn wípé ẹ fẹ́ print nǹkan báyìí fún YNN Yorùbá Nation Now, pé báwo lẹ ṣe lè ṣe, ọ̀nà wo lẹ lè gbà. Wọ́n á sọ bí ẹ ṣe ṣe, wọ́n á sọ bí ẹ ṣe rìn fún yín ní owó tí ò gúnpá. Kódà ó tún ṣeé ṣe gan kí iye tí wọ́n á tún ṣe fẹ̀yìn kó tún dín díẹ̀ ní iye tí wọ́n á ṣe fún ẹlòmíràn, torí pé ara ẹ̀yin tí ẹ fẹ́ ràn wá lọ́wọ́, tí ẹ fẹ́ bá wa dá sí ètò ni, ó ṣeé ṣe kí iye tí wọ́n á sọ pé kí ẹ̀yin kí ẹ san kí ó kéré ní iye jọjọ. Ara wọn nìyẹn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tá a bá ní ẹnikẹ́ni tó bá need the list bí wọ́n ṣe lè print ẹ̀, bí a ṣe lè ṣe é, á sọ fún orúkọ ilé-iṣẹ́ tí ó ń bá wa print ẹ̀, á ṣàlàyé fún yín náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ ṣé gan-an bá wa. Lónìí a pè àkọlé ètò wa ní Yorùbá múra láti tan ìmọ́lẹ̀ sí ògo ilẹ̀ adúláwọ̀. Kí ni ìmọ́lẹ̀? Kí ni ògo? Kí tún wá ní ilẹ̀ adúláwọ̀? Báwo la ṣe lè ṣe é tí a fi lè tan ìmọ́lẹ̀ sí ògo ilẹ̀ adúláwọ̀? Ṣé púpọ̀ olóòtú? Mo dúpẹ́ gan-an, but ọpẹ́ mi kò kún tó tí mi bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní media outfit. Pàápàá jùlọ Mr. Ọmọníyì Ọmọborí Owó tẹ́ ẹ ṣe agbátẹrù àti àgbékalẹ̀ ètò yìí. Kò ń ṣe ìkíní, kò ń ṣe ìkejì, kò ń ṣe ẹ̀kẹta. Ọpẹ́ púpọ̀ kan ni fún Ọlọ́run pé a ní irú yín, èyí tí ẹ ní ọpọlọ tẹ́ ẹ sì ní ìfẹ́ ọmọ Odùduwà dénúdénú tọkàntọkàn. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. A máa rí yín bá, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Àti gbogbo ẹ̀yin yòókù náà. Bàbá Àgbẹ̀dù, Àmọ̀tẹ́kùn, Koiki Media, Àrùkọ́rẹ́, Dára Talk àti gbogbo ẹ̀yin tó kù títí lórí Ìṣọ̀kan Oòduà TV Radio Network. Gbogbo yín pátápátá la kí pátápátá. Ẹ ṣé gan-an, a dúpẹ́ púpọ̀. So ká padà sí orí tọ́pìkì wa ti ọjọ́ tèmi. Ìyẹn ni wípé kí Yorùbá dìde láti tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni, òótọ́ ni. Ó jẹ́ tọ́pìkì kan tó jẹ́ kó ṣe gbòógì tó ní kìmí nínú. Tẹ́ ẹ bá wò ó dáadáa, rí i pé àwọn ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ wà ńbẹ̀. Òótọ́ ni. Ibi tẹ́ ẹ ti mú tọ́pìkì èyí náà gan jáde, ìgbà tẹ́mi gan kọ́kọ́ kàwé ní Yorùbá dìde láti tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀. Ọpẹ́ ni fọ́lọ́run. Àsìkò náà sì ti tó báyìí. Ṣé ẹ ń gbọ́ mi dáadáa tà? Àgbọ́yé, ẹ máa bí tìlọ àgbọ́yé. Bẹ́ẹ̀ni. Tó tá a bá ní ká fi ojú inú wo dáadáa, ìran Yorùbá ni wà wá nínú aládé. Àwa gangan fúnra wa dẹ̀ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ṣùgbọ́n àwa fúnra wa àmọ́ bá a ṣe tó,
mò ń bọ̀ ní orí ìyẹn tó bá ṣe díẹ̀ tó bá fẹ́ kí a pín kínní sí ọ̀nà bíi méjì sí bíi mẹ́ta gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò wá nínú ilé mo fẹ́ kẹ́ bá wa máa ṣíà prógráàmù yìí àwọn bàbá wa ti gbìyànjú tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ibi tá a bára wa sì kọ́ láti bẹ̀rẹ̀ ìrìnàjò yìí láti ẹ̀yìn wá ìran Yorùbá ti wà ní ọjọ́ tó ti pẹ́ ẹ̀ ń gbọ́ mi sà. àgbọ́yé sà. a ti ń ṣe ìlú tá a ti ń ṣe ìjọba ara wa tó jẹ́ pé tí mi ò bá bù jù bá sọ pé is the best in the world pé òun ni ilé tó dáa jù ní àgbáyé tẹ́ ẹ bá lọ wo setting up bá ṣe gbé Ọ̀yọ́mèsì kalẹ̀ bó ṣe wà ní Ọ̀yọ́mèsì yẹn bẹ́ẹ̀ náà ló ṣe wà nílé bẹ́ẹ̀ ló ṣe wà ní Iléṣà bẹ́ẹ̀ ló ṣe wà láwọn Ìjẹ̀rò kíkù títí dé ìlú Ìlọrin kí kúkú sọ generally pé ní gbogbo ilẹ̀ Yorùbá bá a ṣe ń ṣe ìjọba kan náà bẹ́ẹ̀ la ṣe ń ṣe tí ó jọra wọn ọ̀nà wo là ń gbà ṣe ẹ rí i pé a máa ń gbogbo ẹ̀ pátá a máa ń ní ọba lẹ́yìn ọba a máa ní àwọn ìgbìmọ̀ kan tó máa ń tẹ̀lé ọba ní Ọ̀yọ́ Aláàfin àwọn Ọ̀yọ́mèsì bóyá bíi mẹ́jọ ni wọ́n ṣùgbọ́n tẹ́ ẹ bá dé Iléṣà wọ́n máa ń pè wọ́n ní àràbà mẹ́fà wọ́n wà bẹ́ẹ̀ máa ráwọn Orísàwẹ̀ Ọ̀dọ́lé ọba ńlá àwọn tó ń nẹ́ẹ̀tì ọjọ́ pọ́n jọ ń ṣe ìlú yẹn gẹ́gẹ́ bó ṣe yẹ àwọn nìyẹn kálukú ló dẹ̀ ní obligation títẹ̀ tó jẹ́ gẹ́gẹ́ bí assignment tí ìjòyè kọ̀ọ̀kan tó jẹ́ function tó máa perform ọ̀pọ̀lọpọ̀ wọn wá láti ìdílé títí wọn náà ti yàn wọ́n wá ẹ̀dẹ̀ mọ̀ pé ọba náà lineage náà ni yàtọ̀ wá fún yẹn àtúwá tún ní àwọn ògbóni ipò ohun tiwọn náà kò ṣeé kó kéré àwọn balógun ipò tàwọn olóyè tó jẹ́ pé bíi defender láti máa defend gbogbo wọn ẹ̀ náà jẹ́ tí gbogbo wọn pátápátá wọn wà ní abẹ́ ìṣàkóso ọba aládé bẹ́ẹ̀ ni sà àwọn ògbóni a lè fi ipò wọn wé ipò tí a pè ní ipò àwọn judiciary ní ayé òde òní ní ètò àwọn ètò ìdájọ́ ìjọba ilẹ̀ títí wá tá a ti ṣe tẹ́lẹ̀ tó dáa tó lórìrìn jù òun gan-an la lè sọ pé àwọn Gẹ̀ẹ́sì gan náà kọ́pì náà jíwò tó fi establish style of rule títí tiwọn ní ìlú títí wọn náà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì náà torí àwa náà ní judiciary a ní legislature a dẹ̀ ní executive power ẹ ó jẹ́ gẹ́gẹ́ bí títí tọba ilé tí ọba ń lò ó la ṣe pè ní ọba aládé ọba aláṣẹ ẹnu ọba ní àṣẹ wà bẹ́ẹ̀ni àwọn ìgbìmọ̀ tó jẹ́ bíi mẹ́jọ ní Ọ̀yọ́ yẹn àwọn la lè pè ní bíi legislature àwọn náà máa jíròrò náà máa legislate náà máa jíròrò pẹ̀lú ọba ẹ jẹ́ pé ìjọba táwọn bàbá wa kọ́kọ́ ṣe ní ọjọ́ kìíní àná from 1952 to December 1959 yẹn ìyẹn àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kó tó di pé bàbá wa SL Akíntọ́lá náà continue wọn tó ṣe títí tí wọ́n fi pa wọ́n ní 1966 January 15 yẹn ẹ rí wípé ńgbà ẹ̀ náà parliamentary system of government là ń lò ìwé ilé tán lò ní United Kingdom ní ọjọ́ tí kò ṣe gbọ́ mi yé sà. àgbọ́yé sà àwọn èèyàn ń gbọ́ yín. nígbà tó bá ti di ìbò láti ẹkùn kálukú ẹlẹ́kùnjẹkùn ní district àbí ní jurisdiction kálukú náà ti dìbò lọ sí parliament house nígbà tó bá ti débẹ̀ tán tẹ̀tí wọ́n ti ìlú kálukú ti yẹn wá tán bóyá bíi mẹ́jọ ní o bóyá 20 ní o ẹ̀yin ẹ fúnra yín lẹ máa wá dìbò láàrin ara yín tẹ́ ẹ máa wá yan ẹnìkan nínú yín tó máa wá jẹ́ olórí ìyẹn bíi premier irú ìjọba ẹni bàbá wa Awólọ́wọ̀ ṣe ń gbà náà so owó tá fi máa campaign tá fi máa múùbù káàkiri up and down kò ń pọ̀ tó ilé tí àwọn olóṣèlú wa ń ná ń sìn tó jẹ́ pé owó tá fi máa rọ̀nù campaign wọn gẹ electioneering ó ti máa pọ̀ jù ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni à ń lọ sìn so àwọn yẹn tí tó bá ti yàn wọ́n síbẹ̀ àwọn yẹn ló dàbí legislature àwọn yẹn ló jẹ́ bí Ọ̀yọ́mèsì ìgbà yẹn nọ́mbà executive fún deliberate so àwọn ògbóni àwọn náà jẹ́ bí judiciary so irú style of government tá a establish táwọn bàbá títí wá tán ti ń practice nìyẹn more than 500 years ago tán dẹ̀ ń ṣe dáadáa àwọn ọ̀nà tẹ́ fi máa mọ̀ wípé wọ́n ń ṣe dáadáa púpọ̀ ní wípé ẹ rí wípé ọba ò ní abuse power kò ní excess power wọ́n ṣe pé wíwẹ̀ ń wáyé òbọ̀ níbi tó bá ti máa wáyé àwọn ìlú yẹn bóyá Ọ̀yọ́mèsì o àbí ní ìlú tó bá ti jẹ́ náà àwọn ìgbìmọ̀ ẹ̀ wọ́n á pè é wọ́n á ní kó ṣe bí ọkùnrin kí ṣe bí ọkùnrin yẹn mìíràn pé bóyá kó ṣí gbáwò. ìyẹn tí wọ́n bá abuse power. tó bá abuse power bẹ́ẹ̀ ni tó bá tàṣe àgẹ̀rẹ̀ tó bá ti kọjá ìyí ẹ̀ tó gbéṣẹ̀ kọjá ibi tí ó yẹ kó gbéṣẹ̀ dé wọ́n á bá níṣẹ́ kan lè kúrò ní ìlú yẹn kó má dẹ̀ wọbẹ̀ mọ́ láyé kan ní kó ṣí gbáwò ṣùgbọ́n ó níbi kan tí omi máa mú yàn dé kó tó mú yàn dé ọ̀run ó níbi tí ọ̀rọ̀ yẹn ti máa kọ́kọ́ dé kó tó dé stage yẹn
so gẹ́gẹ́ bí ó ṣe rí ní ìgbà yẹn nìyẹn náà tó kò sí ẹnìkankan tó kọjá òfin àlàálẹ̀ òfin sì ti wà káàkiri òun la ṣe máa ń sọ wípé ọ̀tẹ̀ ló lọ̀yọ́ gbogbo àlàálẹ̀ òfin yẹn ti wà everywhere ní gbogbo ibi so tẹ bá dẹ̀ wá wo sàkún gbogbo ẹ̀ náà jùlọ àwọn tó ń pè ní legislative náà àwọn náà ní kọjá àyè wọn torí abẹ́ ọba ni àwọn náà wà wọ́n mọ ibi tí ipò wọn dé dúró àwọn tó jẹ́ judiciary náà the same thing àwọn náà mọ ibi tí ipò tí wọ́n dé dúró tó bá a ṣe ń ṣe ìjọba ara wa lọ láti gbà wá ní gbogbo ìlú pátápátá nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá dẹ̀ wá ọ̀rọ̀ lọ tẹ́ ẹ bá yanjú ẹ̀ ti lọ tẹ́ ẹ yanjú ẹ̀ ti bọ̀ tẹ́ ẹ tètè rí ojútùú ẹ̀ wọ́n á sọ fún wa ní kẹ́ ẹ lọ bí ẹni tó dàgbà jùlọ ní ìlú yẹn ìjẹ́ ẹ̀mọ ẹni tó ń pẹ̀lẹ́ tó dàgbà jùlọ ní ìlú yẹn kò ń ṣe èèyàn ifá ni wọ́n á ní ká lọ gbé fàjọlẹ̀ nìyẹn ṣé àti bèrè lọ́wọ́ ẹni tó dàgbà jù ní gbogbo ilẹ̀ yìí tó bá ní pé ẹni tó bá jọmọ kékeré lè bá wọ pé àlẹ́ tó dàgbà jù ní bàbá ìyẹn náà lè dàgbà jù àbí kábíyèsí ẹ̀yìn náà lè dàgbà jù ifá gan ni ẹlẹ́rìí ìpín òun ló dàgbà jù ní gbogbo ilẹ̀ wọ́n á ní ká lọ bèrè lọ́wọ́ ẹ̀ ifá ò dẹ̀ ní ṣèké orúkọ bàbá wa tó kú ní ọdún tó kọjá ilé yẹn má jẹ́ kó dùn mí ifá ìpàjẹ́ pàṣẹ má jẹ́ kó dùn mí ifá ṣèké ifá ò ní ṣèké bó bá ṣe wí gan lọ̀pẹ̀lẹ́ ṣe máa tán tó ní gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo àwọn ọba aládé yẹn pátápátá wọ́n ní àwọn tó ń da fá fún wọn tẹ́lẹ̀ bá sọ ní tẹ̀ wá gbọ́ wá tún pé onífàmì ìwà wá pé bíi mẹ́ta nígbà tó wá pé bíi mẹ́ta mẹ́rin papọ̀ wọ́n á rí òkúdo ọ̀rọ̀ á tọ́ wọn sọ́nà ibi tán máa lọ ibi tí wọ́n máa lọ ibi tán máa gbé gbà bóyá ni o bóyá máa lọ bọ nǹkan kan ni bóyá máa lọ bọ àwọn ìṣẹ̀dá alálẹ̀ ìlú yẹn ni o ìlú yẹn á dẹ̀ tùbà á tùṣẹ́ á rojú á ráyè bí àwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn kò wá dẹ̀ tún ti tán síbẹ̀ o ní àfikún ọ̀rọ̀ ọba ìlú pẹ̀lú gbogbo àwọn ìjòyè ìlú àti gbogbo àwọn ògbóni gbogbo wọn pátá tó wà ń bẹ̀ ìlọsíwájú ìlú yẹn náà máa ń fẹ́ ìlọsíwájú ìlú náà máa ń fẹ́ wọn ní jà fún àpò ara wọn bí ìtàwọn olóṣèlú wa yóò dé bí ìlú yẹn ṣe máa gbòòrò báláboyún tó wà ní ìlú yẹn bó ṣe máa bí wẹ́rẹ́ bí ọmọ kékeré ò ṣe ní sọnù bí àwọn àgbẹ̀ ṣe máa lọ sóko tí wọ́n máa rérè oko jẹ bọ́n ṣe máa dáko pẹ̀lú ìrọ̀rùn wọ́n á tún ọ̀gánáìsì ọjà táwọn àwọn àgbẹ̀ ti máa ta ọjà yẹn fún wọn lọ́jà yẹn ò ṣe ní dígbó báwọn ará ìlú òkèèrè lọ́nà bíi méjì mẹ́ta ìlú kẹjọ bá ṣe wá máa ná ọjà ń bẹ̀ tí ẹkọ́nọ́mì ìlú yẹn tá fi máa flourish ọ̀nà tí àwọn ọba máa ń sọ nìyẹn pẹ̀lú gbogbo ìjòyè nǹkan tó máa ń deliberate lé lórí nìyẹn nǹkan tó dẹ̀ fà nìyẹn bí ìlú yẹn ṣe máa ní ìlọsíwájú all the time òun náà máa sàn òun náà máa bèrè lé lórí ǹjẹ́ gbogbo nǹkan tó bá dẹ̀ lè fa wàhálà fún àwọn aráàlú tó ń jẹ wọ́n níyà gbogbo ẹ̀ náà máa wá ojú bí tán ṣe wà níbẹ̀ nìyẹn ní pòsíṣàn yẹn gẹ́gẹ́ bí ọba àti aláṣẹ pẹ̀lú olùṣàkóso ìlú kọ̀ọ̀kan yẹn bó ṣe wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni even tó bá fẹ́ rújú púpọ̀ jù tí pọ́blẹ́mù kan bá fẹ́ wà bóyá òjò ní òtètè lọ̀rọ̀ ní àárín ìlú táwọn àgbẹ̀ ti wá wà so wọ̀rì tán ti ṣe wàhálà tí wàhálà ti pọ̀ ó yẹ kó jọ ètí rọ iṣu tán ti bò mọ́lẹ̀ kó gbọ́dọ̀ jóná mọ́ inú ebè tó bá di kànáà gidi àwọn tó bá lọ sí ààfin ọba tó bá sọ fún ọba ní òkú lọ pé àwọn babaláwo wa wọn á gbé fàjọlẹ̀ kí ni nǹkan táwọn tó máa ṣe tó bá rí ìpáyà kan ṣe ètò wọn á ṣe tán bá dẹ̀ ti ṣe tán òkú yẹn máa rọ̀ in fact ó tiẹ̀ ní ẹnìkan tó wá bá mi bí oṣù bíi méjì sẹ́yìn nígbà tó sọ débi ó wá láti Kwara State ìlú ìkan nínú àwọn ìlú Yorùbá gbòógì ní Kwara ó dárúkọ ìlú yẹn fún mi àwọn eré àdúgbò náà ó ní tí òjò bá tètè rọ̀ ní ìlú àwọn ó ló ní báwọn ṣe ń ṣe ń gbà ó ní ọba máa pe gbogbo àwọn obìnrin agboolé kọ̀ọ̀kan ẹjọ́ tó bá ti pè wọ́n jọba yẹn ó náà ní kán lọ máa pọn omi ó ló ti níbi ilé kan nínú agboolé ìkan nínú agboolé ẹ̀ bẹ́ẹ̀ tán máa lọ máa da omi yẹn sí ó ní tó bá ti ń da omi yẹn gbogbo wọn á lọ máa pọn omi yẹn lódò wọn á máa dà sí inú ilé yẹn ó ti níbi tán máa dà síbẹ̀ tó bá ṣe ń dà sí yẹn olómi á máa ṣàn bọ̀ wá síta ibẹ̀ yẹn ga díẹ̀ sókè ju ojú títì lọ ju ìta lọ ó ní bómi yẹn bá ṣe ń sàn wáyé bó ṣe ń sàn wáyé ta ó lọ ti ní pọ́ìntì kan ní ojú títì yẹn tó jẹ́ pé bómi yẹn ṣe ń sàn báyìí tó bá ti lè dé bẹ́ẹ̀ báyìí olójú máa bẹ̀rẹ̀ mí délé ní ìlú yẹn ó jẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yẹn nìyẹn. tómi yẹn bá ti sàn débẹ̀ omi òjò yẹn bẹ́ẹ̀ni agbára ń bẹ. gbogbo àwọn obìnrin wa ti lọ máa ru omi yẹn wá lọ máa dà sílẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ lẹ́nà máa dà sí ilẹ̀ lẹ́nà máa dà sí jáà bó bá ti ṣe ń domi sílẹ̀ omi á máa ṣàn wá. a máa sàn lọ. bẹ́ẹ̀ni bó bá ṣe ń sàn bó ṣe ń sàn bó gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tó ń ṣàn bó tó bá ti lè ṣàn dé ojú ibì kan ní ojú ọ̀nà ó ló ti ní pọ́ìntì yẹn bẹ́ẹ̀ tómi yẹn bá ti lè ṣàn débẹ̀ bá ló ń débẹ̀ báyìí olójó máa bẹ̀rẹ̀ ni ó ní kò sí lórílẹ̀-èdè wà ń bẹ̀ bẹ́ẹ̀ di ọ̀la ìyẹn ní ìpínlẹ̀ Kwara ní ìlú yẹn wà ó ní òjò yẹn máa bẹ̀rẹ̀ ní tó irú oríṣiríṣi àwọn nǹkan báyìí ni àwọn ọba wa náà máa ń ṣe náà dẹ̀ ṣe wà ní pòtíṣẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ máa ń dùn nìyẹn wọn ń dùn pé mo fẹ́ kọ́lé màdógún o mo fẹ́ kọ́lé ogún o mo fẹ́ ra
ọgbà pé ìmọ̀tara ẹni nìkan ó yẹ kí n tún gun mọ́tò ńlá kan báyìí ilé ní òyìnbó ìyẹn ò sí nínú àjẹ́ndà wọn ìdí nìyẹn táwọn Yorùbá fi máa ń pa lówe tó fi máa ń pa sàmọ̀ràn ńgbà mí wípé a fi èèyàn jẹ ọba ó tún lọ ń wẹ àwúre tó fẹ́ di Olódùmarè ni ẹni tá a fi jọba tó tún lọ ń wẹ àwúre wọ́n ní tó fẹ́ di Olódùmarè ni àbí níbo ló tún fẹ́ lọ kí ló tún fẹ́ dà ìbájá is the highest position tí gbogbo òlu wárí fún ìgbà tí gbogbo òlu ni ìwọ ló ní ìwọ múra ìgbà gan ìlú ló ní ẹ sọ pé a fi èèyàn jẹ ọba ó tún lọ ń wẹ àwúre wọ́n ní tó fẹ́ di Olódùmarè jẹ́ gbọ́ mi sà. àgbọ́yé sà. tó setting up bí àgbékalẹ̀ ilẹ̀ Yorùbá ṣe wà nìyẹn tá à ń ṣe ìjọba wa lọ́dọ̀ yẹn pé òun ló dáa jùlọ kí gbogbo sọ pé òun ló dáa jùlọ ní gbogbo àgbáyé kó tó di pé àwọn òyìnbó tó ẹ̀ṣẹ̀ wá dé tó ẹ̀ṣẹ̀ wá introduce táyọ̀ gọ́ọ̀mẹ̀ntì tuntun nígbà tó dẹ̀ máa introduce ẹ̀ tí wọ́n rí i pé òun pẹ̀lú ilé táwọn ẹgbẹ́ fúnra wọn ti ń practice tẹ́lẹ̀ bákan náà ni à ń ṣe feudalism tá ìṣẹ̀ máa sọ pé ẹnìkan ló máa wà láàrin àwa pẹ̀lú ọba kan àbẹ́ nìkan tó ṣe máa lọ gbàṣẹ lọ́wọ́ ọba àbí nǹkan tá a bá sọ ó ṣe máa lọ sọ fún ọba kan bí ìtàwọn ará Òkè Ọya náà irọ́ nígbà táwọn náà rí bá a ṣe ṣe wọ́n nínú this is one of the best wọ́n sọ in so many articles pé ilé ni ìran pẹ̀lú system of government tó dáa jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ so ó easy fún wọn láti lè jẹ́ kájọ ní mutual agreement àti pẹ̀lú ìbáṣepọ̀ tó dán mọ́rán ní ìgbà yẹn náà so òun ló fà á. láàárín ojú yín máa wọ ẹ ti gbójú yín kò níbi tí kámẹ́rà wà o. ẹ má bínú sá. òun ló fà á tó jẹ́ pé àjọṣepọ̀ tó dán mọ́rán ó tètè wà fún àwa pẹ̀lú àwọn òyìnbó. ọ̀rẹ́ pa ń rojú yín jẹ́jẹ́ báyìí. ok òun ló fà á tó jẹ́ pé àjọṣepọ̀ tó dán mọ́rán tètè wà fún àwa pẹ̀lú àwọn Gẹ̀ẹ́sì nígbà yẹn náà bá ṣe bá ìjọba yẹn lọ. ó tó di pé bóyá wọ́n tẹ̀sẹ̀ wá ṣe amalgamation kò ṣe amalgamation gan làwa ti ń jayé orí wa la ti ń ṣe dáadáa la ti ń fẹlá ní ìran aládé nílẹ̀ Yorùbá wa bí a ti ń produce graduate láti ní àwọn graduate gidi fún ìrántí ẹ̀ẹ́dẹ̀ wá rí pé àwọn tán wá láti Òkè Ọya náà ní 1956 nígbà tá a sọ pé àkọ́kọ́ fẹ́ dájú pé a fẹ́ gbọ́ òmìnira tuntun wa àwọn láwọn ò tí ì ṣe tán kí ni ìṣètò ìṣètò àwọn ò tí ì ṣe tán wọ́n láwọn ò ní ìnápa wọ́n láwọn ò ní pàṣẹlẹ̀ àwọn èèyàn tó kójú òṣùwọ̀n láti jẹ́ káwọn dá dúró pé táwọn bá ní káwọn dá dúró gbà ẹ́ nígbà táwọn tó ṣẹ̀ wá kí ara wọn bọ abẹ́ àwa ìran Yorùbá ni ìyẹn ni pé second colonization nígbà táwọn òyìnbó ti lọ táwọn tó ṣẹ̀ wá máa ọmọ àjẹpá wà látọ̀ṣẹ̀ máa fi colonize àwọn wọ́n dẹ̀ láwọn ò fẹ́ bẹ́ẹ̀ nítorí pé nígbà lọ́dún 1956 yẹn just only one graduate kan ní gbogbo Òkè Ọya pátápátá ní gbogbo ilẹ̀ Haúsá ẹyọ kan péré ní 1956 táwọn adé ti ní thousands of them nílẹ̀ wa ń bì àgbọ̀nyé sà. à ń gbọ́ yín àwọn èèyàn ń gbọ́ yín. pẹ̀lú gbogbo èèyàn jẹ́ nǹkan tó tún wá tún ràn wá lọ́wọ́ tó nípa tọ́pìkì ti tèmi pé láti tan ìmọ́lẹ̀ sí gbogbo ilẹ̀ adúláwọ̀ tòótọ́ ni o àwa fúnra wa àmọ́ ìyá ara wa ni o tá a bá fi sàkún ojú inú wò ní 1952 sí 1960 nígbà tí bàbá wọn Fáfúnmi Awólọ́wọ̀ ń ṣe ìjọba ẹ̀ pé ní gbogbo ilẹ̀ Áfíríkà pátápátá kò sí nǹkan tó ń jẹ́ tẹlifíṣàn kò sí nǹkan tó ń jẹ́ rédíò amóhùnmáwòrán the highest tá a ní òun náà ni newspaper African Pilot African Parrot Tribune newspaper bẹ́ẹ̀ káàkiri gbogbo bẹ́ẹ̀ náà ibi náà ni gbogbo ẹ̀ náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ káàmọ̀ ìyẹn tẹ̀ kọ́ ní nǹkan tá a fẹ́ gbọ́ngbára tí kìíní yẹn débi tá a ti lè ní kọ́kọ́ ní tẹlifíṣàn ní Ìbàdàn ní 1959 oṣù mẹ́ta péré náà pípọ́ tá a ti ní Ìbàdàn ní 1959 àwọn ìlú òyìnbó mi kò tí ní nígbà yẹn ní Europe náà lọ́pọ̀lọpọ̀ kọ́ńtì bẹ́ẹ̀ wọ́n ti ní agbọ́ pé France kò tí ní nígbà yẹn náà a ní ṣáájú wọn jẹ́rìí pé ibi láláwà ilé tó ga jù ní gbogbo Áfíríkà pátápátá yẹn 25 story building Ìbàdàn bí náà ní gbogbo ẹ̀ náà ti kọ́kọ́ wà the same thing the first Edward carriageway ibi náà ni pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère ní àárín ọdún mẹ́jọ yẹn síra tó fi wọ 1960 yẹn gbogbo àwọn èèyàn sọ wípé ìjọba ilẹ̀ tí bíi tá à ń ṣe pé òun ló dáa jù àwọn òyìnbó wà àwọn British sọ àwọn Russia náà sọ bẹ́ẹ̀ wọ́n ní òun ló dáa jù lọ pátápátá gbogbo àwọn táwọn wá padà wò ní òkèlè ní gbogbo bíi Singapore bíi Korea òkè téńté náà ti ń wò wá àwọn Malaysia fi ìlú tiwọn sílẹ̀ wọ́n wá tí wọ́n wá mẹ́kù lọ́wọ́ lọ sí ọ̀hún tó bá fẹ́ mọye tí wọ́n pa lórí ọ̀rọ̀ epo pupa ní ọjọ́ ti ẹnu máa yà ẹ̀ àgbọ́yé sà. àwọn èèyàn ń gbọ́ àwọn èèyàn ẹjọ́ ẹ dákun èèyàn tí ẹ bá ń gbọ́ ẹ dákun ẹ bá mi dáhùn sí tí ẹ bá ń gbọ́ ohun tí àlejò wa tí wọ́n ń sọ torí àwọn èèyàn wà ní ojú òpó yìí tí ó pọ̀ àmọ́ wọ́n náà wọ́n ń wò wá ni àmọ́ tẹ̀yìn tí ẹ bá ń gbọ́ ohun tí àlejò wa ń sọ ẹ dákun ẹ jọ̀ọ́
mo fẹ́ kí ẹ bá wa sọ bí a ti ẹ bá ń gbọ́ àbí tí ẹ ò bá gbọ́ ohun tí wọ́n bá ń sọ. A fẹ́ kí ẹ continue, ó dàbí pé àwọn èèyàn wọ́n á reply wa tí wọ́n bá ń gbọ́ yín, ó dàbí lójú pé wọ́n ń gbọ́ yín dáadáa. so ìjọba yẹn lọ́run fún ọdún bíi 8 yẹn Ọlọ́run fún àwọn bàbá wa pẹ̀lú gbogbo àwa ìran aládé ní ọpọlọ pípé tó pọ̀ jùlọ ní gbogbo ilẹ̀ àgbáńlá ayé. Ìjọba yẹn láàrin ọdún 8 òun ló dáa jùlọ ní gbogbo àgbáyé ní gbogbo ìgbà náà, tó jẹ́ pé òkè lókè láwa, òkè ní gbogbo wa ń lọ lálálà ní gbogbo ìgbà ní gbogbo Nàìjíríà bó ṣe tó dàbí most of the West Africa kò sí pápá ìṣeré kankan. Àkọ́kọ́ owó ìbílẹ̀ láti ọkọ̀ náà nìbàdàn ìyẹn Liberty Stadium tó ṣì wà bẹ́ẹ̀ títí dọ̀la ní ilẹ̀ Ìbàdàn. The best civil service commission ìbílẹ̀ láti ọkọ̀ dalẹ̀ títí lórí kòkó board agricultural board tó yẹ pé gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ ẹ wà ní oko òkè nǹkan báyìí lẹ nídìí a máa provide fún yín, ẹ máa fi ṣiṣẹ́ oko ní gbogbo nǹkan tẹ́ bá kórè ní oko ẹ kó sí gbogbo wá síbi báyìí kẹ́ wá tà kẹ́ ẹ jẹ èrè yanturu. Wọ́n á tún já wọn lówó kó tó di pé bóyá wọ́n kórè oko wọn kọ́ má bàa lack of anything. Gbogbo ẹ̀ pátápátá ló ti wà in place tí à ń ṣe lọ́wọ́ ń gbà ẹ̀ títí dé ọ̀rọ̀ màálù tó wá ń dá wàhálà sílẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ọjọ́ kejì gbogbo ẹni bàbá wa ti ṣètò sílẹ̀ fún wa. Wọ́n lọ sájẹ sínú àwọn lọ kó àwọn màálù kan wọ́n pè Yorùbá ń pè wọ́n ní èélá. Kò ga tó àwọn màálù ti bí yìí sìn bọ̀ ó fẹ̀ jùlọ ìwé òun wù púpọ̀ jù ṣùgbọ́n in terms of weight ó wé ju àwọn màálù táwọn Fúlàní kó wá ń sìn lọ tẹ́ bá gbé sórí scale tó yẹ pé ẹran ẹ̀ nourish ju ẹran àwọn màálù táwọn Fúlàní lọ. Ẹ̀yin náà wọ ẹran màálù Fúlàní tó ti rìn láti Sókótó kó tó wá sábẹ́ òkúta tá ti yàgbẹ́ lójú ọ̀nà. Ẹ rí i pé rádaràdà gan ló kù sí lára gan náà gan nǹkan tó rìn láti Sókótó wá sábẹ́ òkúta láti Sókótó wá sílẹ̀ Èkìtì wá sílẹ̀. Ẹ fẹ́ fi wé ilé tó jẹ́ pé ilé táwọn bàbá wa káàpù sínú ráǹṣì ńgbà ẹ̀ ibì kan wà tá ń pè ní Fáṣọlá ní Ìbàdàn ibẹ̀ náà ti ń breed ẹ̀ àwọn grandparent breed ibẹ̀ sì wà ń bẹ̀ dọ̀la. Ẹ ṣe àwọn èèyàn ní àwọn ń gbọ́ yín dáadáa. Bọ́lá Odùsànyà màmá mi wọ́n ní àwọn ń gbọ́ yín dáadáa. Mo fẹ́ kí ẹ dákun mo fẹ́ kí ẹ bá wa yànnàná àwọn nǹkan kan tí ó yẹ kí ẹ bá wa yànnàná torí mo ń gbọ́ tẹ́ni kí n bá yín mú máàpù wá ká bá yín gbé máàpù jáde ká bá yín gbájà wo mo rò pé ẹ fẹ́ lọ sínú òṣùpá ni tó àmọ́ mo fẹ́ kí ẹ bá wa mú ètò yìí níbi tí kí ni báwo gangan ọ̀nà wo gbogbo wa ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ adúláwọ̀ ló mọ̀ wípé Yorùbá ti ń jayé kó tó di pé wọ́n ń pè láyé wọ́n mọ̀ pé a ti ń ṣèjọba ṣáájú kí àwọn òyìnbó tó máa ṣèjọba ṣùgbọ́n níbi táwa bá dé yìí èmi kàn mo fẹ́ fi ọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ni a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà mo ṣẹ̀ṣẹ̀ rántí ìsìn gan ni mo fẹ́ kí n kàn gbé wọlé sí àárín ọ̀rọ̀ yìí ni a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oòduà nation torí pé àkọlé yìí sọ wípé Yorùbá múra láti tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀ bọ́ a rí àwọn Yorùbá kan pàápàá a lè sọ wípé a rí nínú àwọn tí a gbà gẹ́gẹ́ bí ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí ètò yìí tí ọ̀rọ̀ yìí tó bá fẹ́ báwí ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí máa bínú torí pé ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí a mọ̀ sí àlùfáà àjọ a mọ̀ sí olórí ìjọ àmọ́ wọ́n ń pe orúkọ onítọ̀ ní Sunday ṣé Sunday Àjàlá àbí kí lorúkọ ẹ̀ bóyá Sunday Àjàlá ọ̀ kí ni ẹ jẹ́ kí n wo orúkọ arákùnrin ọ̀hún Sunday Àjàlá pásítọ̀ ni ó jẹ́ wípé ó sọ gbólóhùn ọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta Sunday Adélájà orúkọ onítọ̀ náà ni Sunday Adélájà ó ní kí ló dé tí wọn ò ṣe gbé Sunday Ìgbòho a sì rí gẹ́gẹ́ bíi pásítọ̀ tó yẹ pé òun náà tún máa ń tako àwọn pásítọ̀ tí ò bá ṣe dáadáa mo kàn mú ètò ìwà látàrí pé ọmọ Yorùbá ni a ní kí òun náà kí ká tan ìmọ́lẹ̀ sí ògo mo fẹ́ kẹ́ bá mi mú un mọ́ bẹ́ẹ̀ mo tún mọ ẹnìkan náà tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn a ṣe ikú bàbá yèyé o kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n pẹ́ kí abẹ́rẹ́ kí ó jẹ lọ kí olùkọ́ rẹ̀ ọba ti Ẹ̀gbá Aláké àwọn náà wọ́n fohùn ránṣẹ́ wọ́n ní kò yẹ kí ọmọ Yorùbá kò yẹ ká jà fún lílọ gbígba ilẹ̀ Yorùbá a sì pè wọ́n náà ní ọmọ Yorùbá wọ́n sì wà lára ògo adúláwọ̀ báwo ni a ṣe wá lè múra láti tan ìmọ́lẹ̀ nígbà tí àwọn kan bá tó sì ń kó wa padà sínú òkùnkùn. Bẹ́ẹ̀ ni bàbá wa ẹ ṣé gan púpọ̀ ẹ ní sọ̀rọ̀ tán ibi tẹ́ ẹ sọ́dẹ̀ yẹn ẹ gbìyànjú púpọ̀
òǹkọ̀wé kan mọ sọ orí ló kọ́ nínú ìwé ẹ̀rí. Ó ní I feel 1,000 slaves. I have capacity to fill another set of 1,000. Only if they know that they are under slavery. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní ilẹ̀ Nàìjíríà bíi tá a jẹ́ ìran Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wípé oko ẹrú ni àwọn wà. Tó dẹ̀ jẹ́ pé oko ẹrú ni a wà. We are third citizen ní ilẹ̀ bàbá wa tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Àwa tá a ti wà ní òkè lálálá tí wọ́n wá fi kankan dè wá mọ́lẹ̀ tí wọ́n wá jẹ́ ká lọ. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kan náà bí ọ̀wá tó sọ pé ẹ ó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ pé ìyà yẹn náà tẹ́ wọn lọ́rùn ju pé bọ́yọ̀ òmìnira wọn lọ. No, ìdí nìyẹn tí Ọlọ́run ṣe gbé ẹgbẹ́ YNN dìde pé àsìkò náà ti tó. Eléyìí tí a ṣe ní oko ẹrú yìí kò ti tó, a gbọ́dọ̀ dé láti lọ. Àwa ń ṣiṣẹ́ yìí from one place to another, gbogbo náà kàn pé ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn tí wọ́n ti gbọ́ àti àwọn tí òye òye, àwa tí òye ti yé náà la máa fi òye yé wọn, la máa ṣí wọn ní etí, la máa ṣí wọn ní ojú ẹ̀mí àti ojú ara wípé irú ìyà báyìí ló ń jẹ wá, ibi báyìí la wà tẹ́lẹ̀, àwa láti wà ní òkè lálálálá tẹ́lẹ̀, gbogbo àwọn nǹkan mèremère ọwọ́ wa ni gbogbo ẹ ti ń ṣẹ̀ wá. Àwa dẹ̀ ní ògo ilẹ̀ adúláwọ̀, àwa la gbọ́dọ̀ tàn ìmọ́lẹ̀ sí ògo ilẹ̀ adúláwọ̀. Ẹ̀yin náà wò tẹ́ bá wà nínú yàrá tí òkùnkùn wà ńbẹ̀, tí iná dẹ̀ wà, tẹ́ ìṣẹ́ iná yẹn ní nǹkan náà, ìjámọ́lẹ̀ máa wà nínú yàrá yẹn. Kò lè síbẹ̀. Àwọn tí tẹ́ bá tó tẹ iná yẹn tẹ́ bá ṣe báyìí pẹ́wú lẹ tó máa rí mọ́lẹ̀ nínú yàrá yẹn lẹ́ẹ̀kì àwọn tó wà bẹ̀ tó ní fi orí gbági níwọ̀n tó ní máa gbóra wọn mọ́lẹ̀. Àti bẹ iṣu sè, àti bẹ iṣu àpò sínú pọ́ọ̀tù, àbu omi sí, àti ta iyọ̀ sí. Àwa gbé lórí iná, àṣà ìṣáná sí gáàsì yẹn àbí ká tẹ ignition kí ni gáàsì yẹn. Iṣu yẹn ò lè jiná àdẹ́rẹ́ tí pé báyà kó jiná. Kò lè jiná. Tẹ́ bá wo ilẹ̀ adúláwọ̀ dáadáa, ẹ rí pé we have a lot of potential. Gold wà, petroleum wà, bitumen wà, gbogbo ẹ̀ wà káàkiri. Gbọ́ngbọ́n ní gbogbo kíní wà pọ̀ púpọ̀ jù sí ilẹ̀ Yorùbá bí mi. Ààrí táàpù fúnra wa, ìwọ̀nba ilé ìtàn táàpù tó wúlò fún wa, kò jẹ́ kó wúlò fún wa. Ọmọ aláṣọ wa, ó wá ń wọ àkísà, ọmọ ẹlẹ́ran wa ń jẹ egun. Kò lè máa rí bí eléyìí lọ. Àsìkò náà ti tó láti tẹ̀ mọ́lẹ̀ sí ògo ilẹ̀ adúláwọ̀. Màá fi ní àtàbẹ̀tì kékeré kan. Ẹ̀mí ní mú kí ni máàpù wá Áfíríkà dání bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ ló wà. Orí ẹ̀ kó tó di pé mo lọ síbi tí mò ń lọ. Pẹ̀lú potential tí mo sọ pé a ní ọ̀pọ̀lọpọ̀ potential. Ní last program tí mo ṣe pẹ̀lú yín, ẹ rí i pé mo sọ̀rọ̀ nípa Netherlands nípa agricultural export wọn ní 2019 nìkan. Wọ́n export 94.5 billion ni wọ́n export ní ọdún yẹn nìkan lórí export. Àwọn ni the second best ní gbogbo àgbáyé ń gbà yẹn. Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀, àwọn náà ní ọdún yẹn náà nǹkan tó export ní ọdún yẹn kò kéré, ìyẹn USA ní àwọn Amẹ́ríkà. Ṣé ẹ gbọ́ mi sà? Àgbọ́yé. Amẹ́ríkà ní ọdún yẹn náà àwọn export 44.7 billion euro ìyẹn ní December 2019 yẹn lọ́wọ́. Bí Amẹ́ríkà ṣe àwọn France ló tẹ̀lé wọn pẹ̀lú UK àti France àti Germany. Àwọn orílẹ̀-èdè tán lágbára lámìlaka lágbàáyé nìyẹn. Díẹ̀ wá mọ̀ wípé pẹ̀lú gbogbo yẹn wọn tún fi ọ̀rọ̀ tourism wọn ṣeré. Ẹ wòye tán pa lórí tourism ní ọdún yẹn lásán. Ní 2019 tí mo sọ yẹn. 2019 yẹn nìkan USA ní Amẹ́ríkà wọ́n pa $210 billion lórí tourism. Ìyẹn fund the economy orílẹ̀-èdè wọn ní 1.1% nínú GDP wọn. Spain ló ṣe second tí wọn lágbàáyé gbà yẹn wọ́n pa $68 billion. Ní owó tó generate lórí tourism ní ọdún yìí lọ. France pa $60 billion lórí tourism. Ìyẹn ló ṣe pọ̀ kàtà ipò kẹrin wá ní Thailand. UK ló wà nípò karùn-ún bí UK náà ṣe dáa tó wọn tún fi ọ̀rọ̀ tourism ṣeré. Tí wọ́n dẹ̀ ní nǹkan kan tó wa, UK pa $51.2 billion ní ọdún yẹn, followed by Italy pa 44, Australia pa 41. Germany náà bọ́ ṣe lágbára tó wọn fi ṣeré, àwọn pa 39.8. Germany ló wà nípò kẹjọ. Ẹ sọ pé pòwò ní orílẹ̀-èdè Nàìjíríà wà pẹ̀lú gbogbo nǹkan tá a ní bó tó dáa tó. 70 number 70 ní Nàìjíríà wà lágbàáyé 70. Àwa pa 2.5 billion 2.5 number 70. Gbogbo àwọn South Africa, Egypt gbogbo wọn náà ṣe dáadáa jù wá lọ. South Africa wà ní number 33. Àwọn pa 8.8. Egypt wà ní 34. Wọ́n pa 7.7. Morocco wà ní number 36. Wọ́n pa 7.4 billion. Nàìjíríà wọn lọ wà ní 70. Netherlands tí mo ń sọ fún yín yẹn tó jẹ́ pé gbogbo ilẹ̀ wọn pátápátá is 41,000 kilometers square. Bóyá tó jẹ́ lórí lọ́dún yẹn lórí ọ̀rọ̀ tourism. Ṣé ẹ gbọ́ mi sà? Àgbọ́yé. Lórí tourism ní 2019, Netherlands nìkan jẹ́ wọ́n wà ní number 22nd. Wọ́n generate $15.86 billion. $15.8 billion. Wọ́n generate ní ọdún yẹn nìkan.
tábà ní ká calculate ẹ̀ sí náírà wá ń bì 6 trillion naira nìyẹn ọdún yẹn dẹ̀ ní nàìjíríà dẹ̀ ṣe budget gbogbo budget tí nàìjíríà ṣe 2019 was 8 trillion naira 8 trillion ọdún yẹn lásán dẹ̀ ní Netherlands dẹ̀ generate lórí tourism nìkan 6 trillion naira 6 trillion yàtọ̀ fún ilé ìtàn generate lórí agriculture tó jẹ́ 94.5 billion euro tábà calculate sí náírà tó máa fa ní 43 trillion naira ṣé ẹ rí i pé nígbà tá a kàn ń ṣe ara wa ní ọṣẹ ní àwọn fúnra wa la dé ara wọn mọ́lẹ̀ la dé ara wa mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìran Yorùbá nílẹ̀ Yorùbá ń bì pẹ̀lú ètò tí YNN tí wọ́n ti ṣe kalẹ̀ pé òkè tá bá fi lè rí kíní gbà ní orí tourism nìkan because nígbà tí mo sọ last time ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá ń bí lásán is about 126,000 kilometers square ní gbogbo ilẹ̀ wa pátápátá over 126,000 kilometers square torí Kwara nìkan is 36,000 kilometers square Ọ̀yọ́ is 28,000 kilometers square Ọ̀ṣun is 9,000 plus Èkìtì 6,000 plus Èkó is more than 3,000 kilometers square. Ẹmọ ilé tó bá jọ mí lójú bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ tourism yẹn ẹmọ kọ́ni kan tó ń pè ní Luxembourg. Bí Luxembourg ṣe kéré tó Luxembourg kò tó Èkó lásán 2,000 kilometers square ní gbogbo Luxembourg 2,000 plus and Lagos is more than 3,000 plus. Luxembourg nìkan gan ó generate 4.5 ó tún ṣe dáadáa ju Nàìjíríà lọ. lórí tourist nìkan. Tourism nìkan ní 2018 ó generate 4.521 billion. ààrùn ojú yín mọ́ o ààrùn ojú yín mọ́ o. ẹ má bínú sá ẹ má rí sìn ó generate 4.521 billion euro ní ọdún yẹn nìkan náà ìyẹn ní Luxembourg tó jẹ́ pé gbogbo ilẹ̀ wọn gan kò tó ilẹ̀ Èkó lásán. kò tó Èkó nìkan. rárá gbogbo ilẹ̀ wọn is a little bit more than 2,000 kilometers square while Lagos is more than 3,000 kilometers square bí Lagos ṣe kéré tó. so ẹ wá rí i pé akànnì nígbà tá a kàn ń ṣera wa ni láńdira wa mọ́lẹ̀ àwọn fúnra wọn láńdí gbogbo adúláwọ̀ mọ́lẹ̀ ìyẹn lórí tourism nìyẹn ní òtítọ́ ti agriculture tó yẹ pé we have a lot of potential. so káyọ̀ tó sọ̀rọ̀ kò pọ̀ kí tó sọ̀rọ̀ jìnnà bóyá mo padà bọ̀ sórí agriculture yẹn gbogbo àwọn potential tá a ní lórí ti tourism la tó ṣàrò pé àwa la ní Olúmọ̀rọ̀ kí lábẹ́òkúta. bẹ́ẹ̀ni. ọdún ọlọ́jọ́ wà bẹ́ẹ̀ nílé Ifẹ̀ o. Ọ̀ṣun lóṣogbo. Ọ̀ṣun Òṣogbo wà bẹ́ẹ̀ o. wọ́n ń ṣe ìwúde nílẹ̀ Ìjẹ̀ṣà ní December o. Ìjẹ̀ṣà waterfall ló wà bẹ́ẹ̀. ìkọ́gbọ̀n sí wà bẹ́ẹ̀ mú gbọ́dọ̀ tóbi tútù o. tó jẹ́ ìsọjí tó jẹ́ pé àtàkùn rárá èsì ẹ̀ wà bẹ́ẹ̀ ní Kwara State. ṣé àgbà mi yé sà? àgbọ́yé. ojúde ọba wà bẹ́ẹ̀ Oníjẹ̀bú Òde. bó ṣe wà káàkiri ọ̀pá ìgbìyànjú wà lè bẹ̀rẹ̀. bó ṣe wà káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni ẹ̀kọ́ tó jẹ́ àṣàdànù gbogbo ẹ̀ ṣe wà káàkiri nìyẹn tó jẹ́ pé owó tá a lè pa tá a bá net potential wa yẹn dáadáa pẹ̀lú àlàálẹ̀ tí àwọn YNN tó ti ṣe pé tí kinní yóò tó bá fi lè bọ́ sí tá a bá ti lè gbá ó kéré jù ní ọdún a gbọ́dọ̀ máa pa bí $39.8 billion lọ́dún lọ tó jẹ́ pé far ahead of Nigerian budget. 38 ó kéré jù agbọ́dọ̀ pa 39 ó kéré jù agbọ́dọ̀ pa $39.8 billion lọ́dún lọ lórí tourism nìkan. bẹ́ẹ̀ nìyẹn tá a bá dá dúró because we have a lot of potential lórí yẹn ká má ti sọ títí agriculture so lórí máàpù tí mo ní kí ẹ bá mú ẹ bá ná máàpù yẹn sókè ó ti jẹ́ pé mi ò rẹ́rìn gẹ́gẹ́ picture yẹn nìyẹn. máàpù yẹn wà lórí àwọn èèyàn wo máàpù yẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn. ok ní máàpù Áfíríkà ṣe rí yẹn bẹ́ẹ̀ ni ẹ̀yìn dúró ó dúró bí ó ṣe máa dúró gan exactly. bẹ́ẹ̀ ló ṣe dúró bó ti máa ń gbé bẹ́ẹ̀ ló ṣe dúró síbẹ̀. ó wá wù mí kẹ́ wá bá twist yẹ ní 45 anti-clockwise ẹ̀yí anti-clockwise 45 degree. ó jẹ́ 45 degree anti-clockwise mo lè yí síbẹ̀. báwo ló shape wo ló fún sá. normal shape náà ni normal map shape náà ni. ṣé ó jọ bí ìbọn bí ìgbà tó ń jẹba mú písù dání. bẹ́ẹ̀ ni. ó jọ bí ìbọn. bẹ́ẹ̀ ni map ṣe rí náà nìyẹn bẹ́ẹ̀ ni. Ọlọ́run tó dá wa tó dá máàpù yẹn bẹ́ẹ̀ tó dẹ̀ wá dá ìran Yorùbá síbi tá a wà ó mọ oríṣi tó fi dá wa bẹ́ẹ̀. ẹ wá wo ibi tí àwa ìran Yorùbá wá rí pé àwa la wà níbi tírígà òbí okó ìbọn. bẹ́ẹ̀ ni níbi ìsàlẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni níbi tí Yorùbá wà yẹn lọ wò dáadáa nígbà tẹ́ ẹ kọ máàpù yẹn tẹ́ ẹ tọ́nu ẹ̀ anti-clockwise 45 degree. ẹ wo bí tí Yorùbá wà rí pé bí okó ìbọn ni.
sọ̀rọ̀ sà. ẹ ń sọ̀rọ̀ àgbọ́yé. Ìjẹ́ nǹkan tí mo sọ sórí ẹ̀jẹ̀ ni pé bí o kó ìbọn níbi tí bẹ́ẹ̀ni bí o kó ìbọn. Tẹ́ ẹ bá wá kí ẹ kù sí inú ìbọn, kẹ́ ẹ fi àyà sínú ìbọn, kẹ́ ẹ kí ìbọn bó ṣe yẹ kẹ́ ẹ kí. Tẹ́ ẹ bá tọ́ òkú ẹ̀ tó máa yàn. kò léyìn téèyàn bá yìn. Tẹ́ ẹ bá tọ́ òkú yẹn kò ní yàn. bẹ́ẹ̀ni. Bí àwa ìná aládé ṣe rí sí gbogbo ilẹ̀ Áfíríkà nìyẹn. Tí àwọn àbá jáde kúrò, ká já dúró, ká ní òmìnira, ká ní fídọ́ọ̀mù yẹn, ògo Áfíríkà yóò ní tàn. àwọn kan tún ní Ọbàtáládé náà wà o. wọ́n ní Ọbàtáládé wà ní wọ́n ní ojúde ọba. Ojúde ọba wà ní Ọbàtáládé. àwọn ọdún kankan nílé ìyàtọ̀ ní ìwúde Ìjẹ̀ṣà. Wọ́n máa ń ṣe ní December. Nílùú Iléṣà bẹ́ẹ̀. Ọ̀ṣun Òṣogbo náà wà bẹ́ẹ̀. àwọn tó tún bọ Ṣàngó náà ń kọ́. Bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ ni ìmọ̀ ní Ọ̀yọ́ lọ́jọ́ Aláàfin Ṣàngó dé wà bẹ́ẹ̀. Ọ̀rànmíyàn dé wà, ọ̀pá Ọ̀rànmíyàn fúnra wà lè bẹ́ẹ̀. Bó ṣe wà káàkiri nìyẹn. Owó tá a lè pa lórí owó yẹn lásán, we can make more than $39.8 billion ní ọdún lé lórí. Bẹ́ẹ̀ ni sà. Kẹ́ ẹ wá sí owó náírà òun mú wa ní ìsìn. Jẹ́ lórí ọ̀rọ̀ tí máàpù tẹ́ mú dání yẹn sà. Ibi táwọn ẹ̀ sà, mo fẹ́ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ take note ẹ̀ dáadáa. Ẹ rí i pé ibi okó ògbọ́n tírígà kan ibẹ̀ ní ìran Yorùbá wà. Ọlọ́run ló dá wa síbẹ̀. Tá ẹ bá wà nínú yàrá bẹ́ẹ̀ bá tan ná, kẹ́ ẹ ṣẹ́ ògiri ní nǹkan ná. Iná yẹn ò ní tàn. Bó ṣe rí ẹ̀sákìrì nìyẹn. Tí wọ́n àbá fì okó ògbọ́n. ẹ fún mi lówó ni. mo sáré tẹ́ ẹ nà. mo rí bóyá ẹ̀rọ káwọn èèyàn mi kí wọ́n béèrè pẹ́ṣẹ̀ bóyá fẹ́ fún wa ní nǹkan. Mo fọmọ mi kan lọ́wọ́ bí ni sá. tọ́ ó dáa mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ díẹ̀ kí ẹ sẹ́mi mu. mo fẹ́ kí àwọn èèyàn mo fẹ́ kí a sáré dé ojúde ọjà wa níbi tí a ti mú ìpolówó wá láàrin ìṣẹ́jú méjì péré. tó fẹ́ kí wọ́n sẹ́mi mu ẹ rí i pé wọ́n ti ń da nǹkan mu wọ́n ń da nǹkan sáyà kó tó di pé a gbé wọn padà ẹ sáré gbọ́ ìkìlọ̀ pàtàkì yìí. ẹ̀yin ọmọ Yorùbá ò lọ pé wá pé oríire kí ni oríire àdúrà wa tí ó gbà yìí àdúpẹ́ Ọlọ́run gbàdúrà wa ó bẹ̀rẹ̀ lágbàgbà lé wa ló ní gbàgbékalẹ̀ ohun ọ̀tún ìpolongo ìjàngbara ohun ọ̀tún òwúbi Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now ní ìgbékalẹ̀ Ọlọ́run ọba tí kò fara tẹ̀ nǹkan yàtọ̀ sí eléluwa tàbí Yorùbá nation now náà ṣọkùnrin ni àbúbìnrin ọmọdé ni àbágbàlagbà àgbègbè ní fíìsì Yorùbá nation now kì í ṣe èèyàn o bẹ́ẹ̀ ni kì í ṣe pé àgbékalẹ̀ Ọlọ́run ọba kò lọ́tà bẹ́ẹ̀ ni kò lóde kankan gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá lọ́dẹ Ọlọ́run ọba nìkan sì ní ìjà fún nǹkan ẹyọkan ṣoṣo tó jẹ́ Yorùbá nation now níbi gbogbo àwọn ọmọ Yorùbá yóò ṣe bọ́ lóko ẹrú tí a sì di òmìnira ara wa kúrò nínú ìyà tí Nàìjíríà fi jẹ wá èrè pàṣẹ òrìrì mo kí àwọn tí wọ́n ń jọ ọkọ̀ Yorùbá nation now káre jíjẹ́ ìpè lódùmarè láti ja ìjàngbara fún àwọn Odùduwà àwọn ọmọ Yorùbá gbogbo nǹkan tí ó ń ṣe wá ní kàyéfì gbogbo ọjọ́ nǹkan wá lóbi nínú ìgbà wa tí kò kó wá dópin wà yìí ọba òkè ọba aláyé wà ó ti gbé àgbẹ̀ lára bàtà tí yóò ṣagbátẹrù ìṣọ̀kan wa lé wa lọ́wọ́ ẹ túyáyá láti fi orúkọ yín sílẹ̀ lábẹ́ àdírẹ́sì ayélujára tí wà nínú ìfilọ́lẹ̀ bẹ́ẹ̀ ni òmìnira wa ti dé níwọ̀nba ìgbà tí a bá ti fi orúkọ sílẹ̀ fún YNL tí a sì ṣe àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ Odùduwà gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa wípé a ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni nínú gbogbo wa ṣùgbọ́n tí ẹ bá ní tí ẹ fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe là á kalẹ̀ a rọ̀ yín pé kí ẹ dákun kí ẹ ràn wá lọ́wọ́ láti rí pé kí ẹ bá wa píríǹtì àwọn tó bá tí a ti là kalẹ̀ ẹ lè bá wa píríǹtì ẹ̀ àdírẹ́sì ibi tí ẹ ti bá wa píríǹtì ẹ̀ náà wà níbẹ̀ tí a lè sẹ́ǹdì sí pé kí ẹ píríǹtì ẹ̀ lọ́dọ̀ wọn níbẹ̀ iye number of size tó bá wù yín tí ẹ fi lè bá wa píríǹtì ẹ̀ nípele ni a ní 50 pieces a ní 100 pieces a ní 200 pieces a ní 10 pieces a ní wọn lóríṣiríṣi a ní cap
a ní flyer, a ní àwọn bíi banner, a ní kàlẹ́ndà, a ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀, a ní abẹ̀bẹ̀ eléyìí tí àwọn èèyàn lè fi fẹ́ra tí ooru bá mú ní location 9, a níyẹn lọ́wọ́ náà, a dẹ̀ tún ní eléyìí tí àwọn ìyálọ́jà eléyìí tí wọ́n lè fi tajà fún àwọn òǹtajà wọn ní oko, a níyẹn náà. Bẹ́ẹ̀ alákàdé kéde pé a ó bẹ̀rẹ̀ ètò kan pàtàkì ní iléeṣẹ́ wa eléyìí tí a ó máa pè ní Ọmọ Borí Owó talk show, níbi tí a ó ti máa mú àwọn àrà mérìírí àwọn kankan ènìyàn wá sí etí ìgbọ̀yín eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní àìpẹ́ yìí. Mo kí àlejò wa pé ẹ káàbọ̀ sí orí ètò wa látàárọ̀, ẹ dẹ̀ kú pé a pè yín, ẹ dá wa lóhùn. Àwọn ènìyàn ò tí ì béèrè ìbéèrè bí kì í ṣe pé wọ́n ń kí yín lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti kí yín tí wọ́n dẹ̀ sọ wípé àwọn ń wò wá. Àwọn kan sọ pé a kú ètò bíi Yunus Ọláifá, wọ́n ní ẹ kú ètò, àti àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso ètò Oòduà TV rédíò tí wọ́n ń ṣe olùṣàkóso, a kí àwọn náà. A kí ìyá wa Bọ́lá Odùsànyà Bello, a kí wọn ní True Talk. Bẹ́ẹ̀ mo kí àsórí kí ènìyàn mi pàtàkì tí wọ́n ń jọ ìwà Alhaji Ibrahim. Bẹ́ẹ̀ mo kí ẹni bí ẹni, ènìyàn bí èèyàn, ẹni tí ó jẹ́ pé òun ní igi lẹ́yìn ọgbà, because wọ́n ní wípé tí èèyàn bá ní igi lẹ́yìn ọgbà rò ní bá, yálà ó lè jẹ́ ìyá èèyàn, ó sì lè jẹ́ ìyàwó èèyàn. Tó bá ti jẹ́ igi lẹ́yìn ọgbà tó dúró tìyàn, tó jẹ́ pé ohun tí èèyàn bá ti ń ṣe òun náà ni ó nífẹ̀ẹ́ sí. Mo kí ẹni bí ọkàn tí òun náà ń darapọ̀ mọ́ mi lónìí pé àlàáfíà ara yóò máa jẹ́. Thank you so much, my dear. I really appreciate your courage, your love, and then mo dúpẹ́ fún ìfẹ́ tí o fi ń bá mi lò tó dẹ̀ tún fi ń tì mí lẹ́yìn lórí ètò yìí. Thank you very much. Torí pé ohun tí ẹ bá ń ṣe tí àwọn ìyàwó yín tán bá yín lọ́wọ́ sí, tọ́mọ náà lọ́wọ́ sí, ó yẹ kí a gbóríyìn fún wọn. Torí tó bá ní ká má ṣe é, kò sí tí a fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọn ò fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọkọ wọn gan kí wọ́n kàn tiẹ̀ lọ́wọ́ sí ọ̀rọ̀ Oòduà, ṣùgbọ́n ti ẹni tí Ọlọ́run fi tíkẹ́ mi tiẹ̀ kọ́, gbogbo tí mo bá ti ṣe pátápátá òun náà ní dùn ní ẹ̀. Ẹ ṣé gan bàbá wa, mo fẹ́ kí ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nígbà tí ẹ ti sẹ́mi mu díẹ̀ kí a bọ́ sí abala tó tún kàn nípa ètò yìí. Ẹ ti bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oòduà, ẹ ti bá wa sọ̀rọ̀ nípa wípé àwa ní ẹni àkọ́kọ́ tá a jẹ́ ọmọ aládé nílẹ̀ Oòduà, ẹ ti bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ kí Yorùbá ṣe. Mo wá fẹ́ bi yín léèrè gangan báyìí, báwo gan wá ni ọ̀nà wo la lè gbà tí a lè fi gba ẹ̀tọ́ wa padà? Ọ̀nà wo la lè gbà tí n tó sọnù yìí? Torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbọ́, àbọ̀mọ tá a bá bí tó bá wá ń gbọ́ wípé nígbà kan rí Yorùbá ti ń ṣolórí, nígbà kan rí àwa la ní the best doctor, nígbà kan rí àwa la ní the best lawyer, but àwọn tí wọ́n ń rúlu wá ń sìn yìí wọn ò ní PhD, kódà wọn ò ní primary 6 certificate. Ẹ jẹ́ ká wá wò ó, àwa tá a wá ní PhD, ẹ jẹ́ ká kàn tẹ̀tì, ẹ jẹ́ ká mú báyìí. Ẹni tó jẹ́ vice president à ń pè ní SAN. Kí èèyàn tó gba SAN, ẹ wo ìwé tí èèyàn kà kó tó di pò di SAN. It's a very big slap. Tó bá jẹ́ èmi bá ní, that is different between white and a black. Tó bá jẹ́ America ni, he will resign for a long time. How can I be a boss to someone who doesn't even go to school? How can someone that doesn't even know, he doesn't even pass secondary school will be sending me an error? It's as a SAN. Ẹ wá wò ó, wọ́n wá silent as a SAN. Wọ́n silent here, débi wípé we cannot even hear anything about him again anymore. We cannot hear anything. Ọ̀ṣínbàjò or no Ọ̀ṣínbàjò, even though tí wọ́n bá bí mí léèrè pé ta ni vice president, màá sọ pé a ní vice president, a ní èèyàn méjì ní Nàìjíríà tó ń rúlu wa. A ní governor, a ní president Buhari and Meyati Allah. A ní president, a dẹ̀ ní Meyati Allah president. That is, I believe, ebi ẹ̀rígbà tí Meyati Allah tó jáde tó lọ odidi Meyati Allah, president of Meyati Allah. Have you ever seen president or vice president? Mi ò tí ì rí ibi tí Ọ̀ṣínbàjò ti ń lọ tó ti gbé president or vice president sórí imú máwòrán tiẹ̀. This is a very big shame to us. This is a very big slap on our face. Kí wá ló ń ta, kí ni mi ò fẹ́ ti ọ̀rọ̀ sí yín lẹ́nu, ṣùgbọ́n mo fẹ́ tu yín lẹ̀ dákun. Torí pé ó yẹ kí a kúrò, torí pé program kan tó wà, a mọ̀ bóyá
àwọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mo ti ní kí wọ́n sọ fún wa tí wọ́n bá ti rẹ́dì so bọ̀ mi rẹ̀ tí ì rí kí wọ́n reply mi pé bóyá àwọn ti rẹ́dì ṣùgbọ́n mo ṣì ní tó bí ìṣẹ́jú mélòó sí sá ok tó bí ìṣẹ́jú mélòó tí mo ní tí. ẹ jẹ́ ká sọ pé bí a ṣe ní bóyá bíi 20 àbọ̀gbọ̀n ìṣẹ́jú sí torí wọn àti reply wá sí báyìí. ọ̀pọ̀ ìfọlọ̀ lórí ọ̀rọ̀ ti Nigerian president àti igbákejì ẹ̀yẹ ẹ rántí pé ní ọjọ́ kan rí mo ṣe prógámù kan tí mo sọ ń pa Fúlàní kan tó sọ ń pa ọ̀rọ̀ ó ṣe súyà kò ṣe súyà ẹni tó kó súyà bíi 20 dání tó lọ sílé tó ra súyà 20 tó lọ sílé tó débi kan tó pàdé àwọn ajá táwọn ajá ké tán gbóòórùn súyà lọ́wọ́ ẹ̀ tán mulé tó sáré lọ lẹ́lẹ́lẹ́lẹ́ tó yọ sípò súyà ẹ̀yọkọ̀ tó tú sáwọn ajá bíi 8 tán lọ bò tán jẹ́ tó tún sá lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ká tó jẹ súyà ibì kan yẹn tán wọ́n tún kojú ẹ̀yìn wọ́n rí kó tún sá jìnnà wọ́n tún sáré wọ́n tún lé mú pàtó tó lọ́dọ̀ tó fẹ́ bá wọ́n tún yọ síìkì méjì nínú 19 tó kù ó tún jù sí wọn wọ́n tún ju wọn jẹ́ kó tó sí kó wá sá kúrò ó wá sá wọnú yàrá ó wá sá wọ street ibì kan ó wọnú ọgbà inú ilé ìgbẹ́ ó ti géètì mọ́lú ká tó jẹ igi méjì yẹn tán ìgbà tó fi máa jẹ igi méjì yẹn tán wọ́n gbá géètì ibẹ̀ wọ́n gbàgbà wọn náà wọ́n dé wọ́n wo òkú wọn rí pé wọ́n rí mọ́ wọ́n wá yà wọn mọ́nú ilé tó wọ̀ bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ mọ́nú ilé gan wọn nílé ṣí géètì ó kó 17 suya wọnú ilé nínú 20 tó lọ rà because ó sacrifice mẹ́ta nídìí wípé táwọn ajá yẹn bá mú òun wọ́n á jẹ gbogbo suya wọn wọ́n á dẹ̀ tún gé òun náà fún alára wọ́n á gé òun náà jẹ so mo ti sọ́ọ́rí ẹ ti sẹ́ ẹ bá rántí rí. yá mo ti gbọ́ níbẹ̀ ni mo ti gbé. ó lóun fi suya yìí ó lóun fi àwọn ìlú Yorùbá ó lóun wá fi ẹni tó kó suya dání wí àwọn ìtàn àjà àwọn Haúsá àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbé orí wọn sí ibi ìfúnra màálù tí màálù bá fẹ́ tọ́ ni tó máa fi wẹ orí wọn tó bá fẹ́ wọn lílẹ̀ pọnmi lódò kan fi wẹ̀ orí wọn bá gbé síbi ìfúnra màálù àwọn máa tọ̀lé wọn lórí wọ́n fi máa fọ́ orí ṣé ìran gidi nìyẹn irú orí yẹn gan ṣó lè ro nǹkan tó dáa bó orí yẹn ṣe máa mú jẹ ló máa ru so irú ọjọ́ ìmọ̀dẹ̀ ṣàlàyé náà débi wípé súyà yẹn tó ń dùn fún ajá yẹn súyà yẹn ti yí yẹ̀pẹ̀. ẹ ló mú ń gbọyàn o. ó ti ok sir súyà yẹn ti yí yẹ̀pẹ̀ ó ti yí dọ́ọ̀tì ó ti yí gbogbo ẹ̀ ó ló máa jẹ́ súyà olókùúta náà wá ń jù fún wọn pé Fúlàní àwọn adé ṣàlàyé gbà ó ní òun fi súyà òun fi wé páwà òun fi ajá tó ń ju súyà fún òun fi wé àwọn ìran Yorùbá òun wá fi ẹni tó ń ju súyà sílẹ̀ ìyẹn tó ń sá lọ òun tó ń ìwà ọlọ́gbọ́n ẹ̀ òun fi wé àwọn Haúsá Fúlàní pé because àwa àmọ́ usefulness àti bí power bó ṣe lágbára tó. tá bá fún yín nìkan tá bá pariwo tẹ́ ẹ yá fún nǹkan tá bá fún yín ní position kan ọkàn fi lójú níbi wọ́n ti kọ̀ sí yanni pé kẹ́kọ̀ọ́ kan máa jẹ́ náà àwọn náà tún máa tẹ̀lé kẹ́lí bẹ́ẹ̀ ṣe máa dé bẹ́ẹ̀ ẹ nílé ìgbádùn ṣọ́ọ̀ṣì bá tún lè sọ pé òun gbádùn pẹ́sẹ̀ tó ń wà gẹ́gẹ́ bí Alhaji Atiku Abubakar. irọ́ gbogbo ìdí yìí náà la fi gbọ́dọ̀ tètè jára wa gbàtà fi gbọ́dọ̀ jára wa kúrò ní oko ẹrú bíi tí tá a wà yìí iṣẹ́ náà dẹ̀ ti wá délẹ̀ wà yìí o. nígbà tó wá ń lọ bí eléyìí ni àwọn bàbá wa tán wà ní òkè òkun lọ́hùn ìyẹn àwọn diaspora community wa náà ṣe kóra àwọn jọ pọ̀ pé ọ̀nà wo ni ọ̀nà àbáyọ ọ̀nà mẹ́ta náà tẹ̀ wá láàlẹ́ gba fi lè gbára kó ní oko ẹrú yìí ọ̀nà àkíní òun ni gbọ́dọ̀ kan jagun àwa ìran Yorùbá àdẹ̀ fẹ́ ogun àti ìran mùjẹmùjẹ àwa òun gbé orí tiwa sábẹ́ màlúù láti máa fọ orí tiwa orí wa pé dáadáa ọ̀nà kíní nìyẹn àdẹ̀ fẹ́ ja ogun ọ̀nà kejì ní ti National Assembly bóyá ká tú ẹ̀ ní floor National Assembly àdẹ̀mọ̀ pé náà máa difficult because àwọn ìran adára náà pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n pọ̀ jù wá lọ àwọn few people táwa náà ní níbẹ̀ bóyá bíi 21 àbí 22 ta ní àwọn 16 South West senator 18 ní state mẹ́fà ta ní a ní mẹ́ta ní Kwara ẹ̀yọ̀kan ní Kogi ó jẹ́ mẹ́rin tábà fi mẹ́rin yẹn mọ́ 18 tó wà lẹ́tẹ̀lẹ́ ó jẹ́ 22 káwá kọ̀ bí ẹ̀ sí 108 lọ́sìkò sí síbẹ̀ náà tó tọ́ bá tú ẹ̀ sí flọ́gà kò lè skate first reading ìkòdépò second reading tó ìyẹn náà ò ní lè wọ́ ọ̀nà kẹta tó bá jẹ́ gbòógì tó sì tó dẹ̀ dájú tó rọrùn diplomatic way ìyẹn wá ní àwọn bàbá wa náwó nígbòkè ilé ni ó dájú pé ká fọ́lò wọ́n jẹ́ wá àtẹ́bù àwọn team of lawyer jọ ní gbogbo àgbáyé tán jẹ́ ọmọ Yorùbá tí orí wọn pé tán mọ̀ nípa kinní yìí dáadáa tán ti ìfọ́ọ̀mù nínú ẹni gbogbo tó ti ṣẹlẹ̀ lágbàáyé mi ò ń láìka àti dárúkọ èèyàn lórí program ọmọ adárúkọ bàbá wa àgbàlagbà ní ọmọ Yorùbá à ń pè ní àgbàlagbà ní wọn pè ní pa Alex Ajala àwọn bàbá yẹn nìkan ti ìfọ́ọ̀mù lórí referendum all different countries in the world tọ́jà ti jáde gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tọ́jà jẹ́ ọmọ Yorùbá wa náà so náà bá kóra ọjọ́ pé ókè o ẹ̀yin lọ́ọ̀yà ọ̀nà ọ̀la fẹ́ gbẹgbẹ́ ókè pé a máa petition UK House of Lords and House of Commons a máa petition United States Congress a dẹ̀ máa petition United Nations lórí kìíní issue yìí so tí petition bá ti délẹ̀ gbogbo yín lẹ máa sign nígbà tí petition tán wá ṣe gbogbo ilé tán ti pèsè petition ṣe everything tán àwọn wa sọ pé ókè pé Mọ̀ṣúdì Abíọ́lá MK òkú tó kú nígbà yìí ẹ̀hún sọ ó ní wọ́n fa orílẹ̀-èdè olórí àwọn
ìran wa gan tán wà nílẹ̀ ní àwọn Yorùbá tán wà ní Nàìjíríà gan nílẹ̀ Yorùbá ìjẹ́ tí ẹ̀mọ̀ pàṣẹ jà fún wọn gan. àwọn ní ká lọ carry out opinion vote àwa rí wípé more than 95% gan nígbà yẹn àmọ́ rárá pé ó máa dín nígbà tí bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ ẹ jẹ́ kí gbogbo èèyàn lọ mọ̀ ní ilẹ̀ Yorùbá pé ìran Yorùbá fẹ́ dájú afẹ́ dájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gómìnà wọn wá ní pé òkè òkà lọ máa ṣe awareness and campaign ní gbogbo ilẹ̀ Yorùbá gbígbé dé gbogbo àwọn ọmọ ìyá wa tó wà ní Kogi ní àwọn ọmọ ogun ní Kábà mọ́ gbogbo Kwara àtàwọn tó wà ní Ẹdó tó wà ní ilẹ̀ Ìṣẹ̀kírì pé ìran Yorùbá fẹ́ afẹ́ dájú òtún ìyẹn láwa ti ṣe láti bí oṣù bíi méjì sẹ́yìn sí lóòótọ́ gbàgbà rẹ̀ bẹ̀rẹ̀ ní ṣíṣe ó kọ́kọ́ fẹ́ lè jẹ́ ṣùgbọ́n sí adúpẹ́ lọ́wọ́ ọ̀gbà ògùn àwọn èèyàn ti tẹ́wọ́ ọ̀gbà gbogbo àwọn èèyàn wọ́n ti rí rí sí nígbà tá a bá sọ ní ìfọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ló máa jẹ́ benefit wa tá a bá dájú gbogbo immigration office wa àwọn ìrandara ló wà bẹ́ẹ̀ gbogbo custom office àwọn ìrandara ní gbogbo security architecture àwọn ìrandara gbogbo embassy wa ní gbogbo àgbáyé káàkiri pátápátá ó ti ọ̀dọ̀ wá ń bí náà àwọn náà ló wà ń bẹ̀ ń bí náà àwọn náà ni wọ́n ń darí wá ń bí yìí. kò sọmọ Yorùbá gan rárá ní bó ṣe burú tó wọn àgbà Yorùbá. mo dẹ̀ rántí wípé ní ọdún tó kọjá bàbá mi ní àjọ sọ̀rọ̀ ó ní 1961 ó ní Western Nigeria Embassy ní London làwọn ti ṣe wedding bàbá àgbà Adébánjọ wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ níjọ́ abẹ́fẹ́rẹ́ ní láti Western Nigeria Embassy yẹn embassy àwọn ìran Yorùbá ní London làwọn ti ṣe wedding ẹni mo ti kọ́kọ́ gbọ́ láyé wípé ajá pàṣẹ ní embassy ní London nígbà náà ìṣẹ̀wá gbọ́ pé embassy ní Nàìjíríà ní London sí pé àwọn ìran Yorùbá ló ní. ṣé kọ́lá yẹn kí wọ́n pè padà tó yọ lọ́rùn àwọn kan ń pè wọlé mo fẹ́ kí wọ́n fẹ́ béèrè mo fẹ́ jẹ́ bá padà kọ́lá tí wọ́n pè tán sí i. mo àgbọ́yé àwọn èèyàn ń gbọ́ yín. ókè sà ayọ́tàgbẹ́ náà jẹ́ pé pé embassy ní London ti gbẹ pé àwọn ìran Yorùbá gan la ní pẹ̀lú sẹ́tìlẹ̀ pẹ̀lú ti Canada àwọn náà la ní ọ̀tún pé àti ní gbogbo kí láti ní embassy dára wa tẹ́lẹ̀ pé àwọn èèyàn wa ló wà bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀tún bá ti lè gba kíní tán a máa fi kírètì iṣẹ́ a máa fi kírètì ọ̀rọ̀ àwọn náà máa dọ́gba ìgbé abundance for kí ayé rọ̀ tó ìyẹn la wá ṣàlàyé gbogbo àwọn èèyàn tó kéwù ìran Yorùbá abẹ́dádúró ìran Yorùbá abẹ́dádúró àní níjàgbé àní ṣe ọ̀tẹ̀ sí anybody gbogbo ẹ pátápátá ẹ wá darapọ̀ mọ́ YNN ẹ wá rẹ́jísítà pẹ̀lú YNN ló jẹ́ ẹgbẹ́ alálùbáríkà tó tá a bá ti wá pọ̀ dáadáa tó bí eléyìí a máa wá lọ́ọ̀nchì petition yẹn kí ni petition yẹn dúró lé lórí a máa máa sáìn láti orí fóònù láti orí fóònù wa. a máa máa sáìn petition yẹn láti orí fóònù látòrí ìdí ẹ jẹ́ ká sáré gba ẹ pé ẹ̀ra onímọ̀lẹ́ tí ń pè o. ẹ kú ètò orúkọ mi ní Balógun Babátúndé. Mr. Balógun Babátúndé. Balógun Babátúndé Balógun Jẹ̀bú-Òde. tọ́ wọ́n ní Jẹ̀bú-Òde ọmọ Balógun. sẹ́gbọ́n mi sà. à ń gbọ́ yín oṣù ẹtí ní bàbá dá sí tó. Balógun Jẹ̀bú-Òde. inú mi dùn gan máa gbádùn ṣó yìí gan so ẹ kú ètò náà máa tó wà lọ́wọ́ wà délé. àdẹ̀tí bàbá wa náà tẹ̀gbọ́ wá sórí ètò wọ́n ṣe gidi gan àdìgbádùn wọn agbára náà wọ́n bá ilẹ̀ Olúwa ní ṣeéṣe bọ́tà fẹ́ bọ́tà kọ̀ àwọn alábàárẹ́yìn gbogbo wọn agbára náà. àmì àwọn náà ń gbọ́ yín. òwe tó ní kí Odùduwà kó bá ṣojú òun gómìnira ọmọ ilẹ̀ Yorùbá kó bá ṣojú òun dájúdájú ẹ̀yin wọn la máa ti gbà ìjọ la máa ti kù la máa ti kù débẹ̀. kẹ́yìn kankan tí mo rí bẹ́ẹ̀ ni wípé nínú ọ̀rọ̀ yẹn because a rí gbogbo àwọn bàbá wọn kan because àwọn àlejò àwọn àjọ bàbá burúkú ọba títí wá wújà alẹ̀ níjẹ̀bú-Òde ó ní ọ̀rọ̀ tó sọ wípé ọ̀rọ̀ Odùduwà tó ń ṣẹlẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá tó bá ti sọ́pọ̀tì ilẹ̀ Odùduwà á jẹ́ pé ọmọ àti ilẹ̀ Odùduwà ọmọ àti ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ bàbá wa sọ́dọ̀ orí Ìgbòho ká sí wọn ká sí wípé ṣẹ́gbọ́n mi sà. I'm going but ẹni àwọn kan sọ pé the voice is not clear wọ́n ní ẹ dákun ẹ bá wọ́n ní voice yẹn o and then mo fún yín ní bóyá bí ìṣẹ́jú kan tó dá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ béèrè wọ́n ní voice yẹn ò clear ẹ jẹ́ kí n wò tó bá ti clear jọ ẹ jẹ́ ká mọ̀ tí voice yẹn bá ti clear jọ àti adjust ẹ̀ ní àti ọ̀dọ̀ wa. ok àtọ̀dọ̀ yín náà ni kò jáde sókè dáadáa àtọ̀dọ̀ yín ni so voice yẹn kéré ó lò gan àti ọ̀dọ̀ yín ni. wow. bẹ́ẹ̀ sà. ọkùnrin yà lọ bẹ́ẹ̀ ni àti adjust follow mi yẹn báyìí. so bàbá wa lè sọ sórí àwọn ọba táwa ní àwọn bàbá wa tí voice yẹn bá ti wà pa ìgbẹ́jẹ́ ká mọ̀ èlò. wọ́n
àwọn bàbá burúkú àwọn bàbá tó jẹ́ pé wọ́n mọ̀ wípé nǹkan tó à ń sọ yìí nǹkan tó ń dùn wá ni wọ́n dẹ̀ kà wọ́n dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn ọba wa tó bá sọpọ́ọ̀tì abẹ́rẹ́ ní ọmọ Yorùbá tó bá sọpọ́ọ̀tì ajẹ́pẹ́ kì í ṣe ọmọ Odùduwà rẹ̀ ajẹ́pẹ́ ọmọ àdìlú wọn. ẹ̀yin ẹgbẹ́ ọ̀rọ̀ tí bàbá Sunday Igboho tí wọ́n sọ níbi ìjẹrin sẹ́yìn tó ní gbogbo àwọn bàbá ló wà lẹ́yìn wa ìjọba tó bá dẹ̀bọ̀ wípé òun lẹ́yìn wa kó ṣe fídíò kó sọ pé òun sọpọ́ọ̀tì ọ̀rọ̀ tá a sọ yìí inú mi dẹ̀dùn pé bàbá yẹn jáde bàbá wa lákè yẹn ó jáde pé ká bá sọ̀rọ̀ wípé wọ́n ṣe ń pa wá yẹn kó dà lọ́kùn wọ́n máa pa wọn lè Yorùbá ká bá sọ̀rọ̀ torí báwọn ti gba 100 million tó wọ́n dẹ̀ wọ̀ lè káwọn sọ̀rọ̀ káwọn ti káwọn máa gbogbo ó dé bàbá bá àwọn Yorùbá ní wípé ẹ jẹ́ ká mọ̀ pé inú wọn ò lè dùn nítorí pé ẹrú amúnisìn ni wọ́n fẹ́ máa mú wa sùn nílẹ̀ bàbá ni àwọn ọmọ àgbè tó wà láàrin wọn yẹn wọn fẹ́ ká lọ fẹ́ ká débi tó yẹ ká dé torí wọ́n fẹ́ kọ́ máa wọ́n fẹ́ máa mú èèyàn fẹ́ máa fi ẹsẹ̀ máa tẹ̀sẹ̀ mọ́lẹ̀ kọ́ máa ti tàdákátà wọn tàdákátà yìí wọn kọ́ fẹ́ máa tẹ̀sẹ̀ mọ́lẹ̀ ẹ ṣe gan ni ẹ̀yẹ lórí pé ìṣẹ́jú kan pé náà dání fún yín bóyá lẹ́yìn ètò ẹ sáré sọ̀rọ̀ yín ní ṣókíṣókí ẹ má jẹ́ kí ẹ gbọ́rọ̀ mi torí àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pè wọlé ní ìdẹ́gbẹ́ kò sí problem ó tẹ̀ máa lọ fún àwọn Yorùbá ni pé ẹ jẹ́ ká ṣe ara lóṣù sọ̀wọ̀ ọjọ́ nítorí iṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ ilẹ̀ gbogbo wa ni ìyá ilé ìyá gbogbo wa ni lórí gbogbo wa lórí níta tó bá nílé Yorùbá olórí nǹkan tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tí èèyàn wà nílé fún gbogbo ẹni kan tó mọ bí léṣe ní ìdìbò ọmọ gbogbogbò lọ́lẹ̀ fáìlì lọ́sọ̀kọ̀ ìlú bá wọn lórí ti immigrant níbẹ̀rẹ̀ ìfọ̀ ìfúnni láwọn abẹ́ ṣé ọba wọn jáde tó sọ̀rọ̀ ṣé gómìnà wọn tó jáde tó sọ̀rọ̀ lórí ẹ̀ ti pé ẹ̀gbà ara ìlọ́wọ́ ẹ̀gbà kan ẹ̀gbà lọ́wọ́ wọn tó bá dé ẹ̀yìn kan ju wọn mú gbogbo nǹkan tí wọ́n promise and tell tó máa gbé wá lórí irọ́ ní out ẹ̀yẹ ká ṣe àlùsọ ilẹ̀ Yorùbá àti ìwà ilẹ̀ Yorùbá la máa bá ní ilẹ̀ wa tó lágbára náà á ṣe ṣe o ẹ ṣe máa bẹ̀ wá lẹ́yìn ìlú ẹ kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Babátúndé ọmọ Balógun níjẹ̀bú-Òde. ẹ ṣe gan ni Babátúndé Balógun rẹ pé ẹ ṣe gan Babátúndé ọmọ Balógun ẹ ṣe púpọ̀ tí ẹ bá wa dá sí ètò ẹ ṣe gan ni. ẹ gbé ohun tí mò ń sọ lẹ́ẹ̀kan òun náà ni Babátúndé tó sọ pé àwọn ọba kan sọ wípé kí á má jà fún ìran Yorùbá wọ́n ní kí á má dìde láti jà fún Yorùbá rárá gẹ́gẹ́ bí ohun tí mo bí lẹ́ẹ̀kan náà ni pé ohun tí àwọn ọba yìí sọ kí ni tí ẹ rí sọ sí i adẹ ń sọ nípa pé kí á tan ìmọ́lẹ̀ sí ògo ilẹ̀ adúláwọ̀. Hello sir. àgbọ́yé o mo ń gbọ́yé o. ok sir. kó tó di pé a sọ lé orí ọ̀rọ̀ yẹn náà kámájà tòótọ́ ni àmú ní ti ìjà ìdí náà kó má bàa dìjà òun náà ni YNN ṣe dìde náà sì pé ok àsìkò náà ti tó ẹ jẹ́ ká tan ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa náà la dẹ̀ máa tán fúnra wa ẹ jẹ́ kí gbogbo wa pátákà kóra wa jọ ká dẹ̀ ṣàlàyé fún tolórí tẹlẹ́mù ìdí náà tí a fi gbọ́dọ̀ kúrò nínú contraction tower tó ń pè ní Nàìjíríà tó YNN ni wá dìde òkè ẹ lọ pé ìyàwó alẹ́ ní náà ṣe pátápátá. hello ṣé ẹ gbọ́ mi sà? àgbọ́yé àwọn èèyàn hello. ká lọ create awareness náà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kọ́ làwọn lé sà. sọrí lọ wọ́n ti rẹpẹtẹ àwọn èèyàn fẹ́ dá sí ni ó dẹ̀ ti pọ̀ wọ́n yẹn ti. hello kọ́lá o ó tún rẹpẹtẹ. awareness campaign láti ṣe láti bí oṣù bíi méjì sẹ́yìn a dẹ̀ ti rí positive result now so a ní àwọn material fún awareness campaign náà bíi wristband bulletin bag flyers poster banner bag umbrella títí dórí abẹ̀bẹ̀ tá a máa pín fún àwọn èèyàn ní ọ̀fẹ́ even títí dórí cd tá a máa kó fún ọlọ́rẹ̀ tó máa lọ fún ìyàn tó bá ní gbogbo nǹkan tí ojú àwọn ìran Yorùbá tó ń rí ní Nàìjíríà tá a wà ìdí tí ó ṣe yẹ ká kúrò ibi tí ọ̀rọ̀ dé dúró ibi tá a ti bàbá ti ṣe wà dáadáa tá à ń gbádùn tẹ́lẹ̀ tó pé iwájú ni àwọn ìran aládé wà gbogbo eléyìí ló máa ṣàlàyé nínú cd yẹn ìdí tá a ṣe gbọ́dọ̀ kúrò tá a bá kúrò àwọn mùdùmùdù tá a máa jẹ àǹfààní tó wà ń bẹ̀ bí àwọn ọmọ wa bí iṣẹ́ ṣe máa sùn wá bá gbogbo iṣẹ́ wa ọlá máa manager bí àwa employment máa wà àwọn ọmọ wa máa gé ní employment gbogbo àwọn best brain wa tán ń bọ̀ tán lọ sí ilẹ̀ òkèèrè yẹn gbogbo ẹ̀ á dínkù nígbà tó ń ṣe induction fún
àwa Yorùbá under UNPO ẹni tí àwọn Catalonia àtọ́ rán wá lọ́jọ́ obìnrin ni ó sọ bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀ náà ó láwọn Catalonia ó láwọn ò ní diaspora community ó nítorí àwọn travel out kúrò nílùú àwọn nígbà tí ìlú wọn dáa tó wà fífù tí màdùn wa máa jẹ oko wọn tí Fúlàní wa máa bẹ́ẹ̀ ni wọn máa dá wọn lójú ọ̀nà ó gba àwọn bẹ́ẹ̀ tó wọn wà nínú wọn Professor Wọlé Ṣóyínká ló sọ látàgbà táwọn lọ sí South Africa wọ́n lọ fún hospital kan ní South Africa lọ wọ́n ní wọ́n ti lẹ́ máa ra àgànná bẹ́ẹ̀ lára ògiri bẹ́ẹ̀ àwọn best consultant ẹ máa rí àwọn ọmọ Yorùbá orúkọ Yorùbá ìkíní ìkejì kẹta ìkẹrin nítorí bíi mẹ́sàn-án àwọn wá bá mi pé kí ló dé ọmọ Yorùbá ní gbogbo àwọn ilé ìyá irú àwọn ilé òye káwọn àwọn tí wọ́n ń ṣàìsàn ní orílẹ̀-èdè tí wọ́n ní ṣùgbọ́n gbà tí agbésọ ẹni tí ò wà friendly tó gbogbo narrative ni wọ́n ẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ wá change lọ́sọ̀ pé kí o ká lọ create awareness after awareness tó bá ti lè dúnlẹ̀ dáadáa tá a ti pín material yẹn tá a ti lẹ banner yẹn tí gbogbo èèyàn ti gbọ́ pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira a máa wá launch petition tí petition yẹn bá ti lè jáde tó bá ti lè tètè fly tó rìn sókè 250,000 500,000 1 million àwọn èèyàn wá. ẹ bá mi sún ọ̀rọ̀ ẹ jẹ́ kí máìkì yín kó súnmọ́ ẹnu iṣẹ́ àwọn èèyàn lè gbọ́ iná lọ́dẹ̀ ń pẹ́ àwọn èèyàn ọ̀rọ̀ yẹn ò yẹ kó jáde dáadáa. ok sir dáadáa tó ti dúlẹ̀ dáadáa tó bá ti dé stage kan tá a fẹ́ kó dé a máa launch petition yẹn tó petition yẹn tá a bá ti sign lọ́wọ́ máa tètè fly táwọn ẹlẹ́sìn bá ti wà táwọn èèyàn wá ti gbọ́rọ̀ kan tí a fẹ́ gbé a fẹ́ jagun kó má bàa dogun kó má bàa dọ̀ ẹni tí bá wa sign petition tí agbéjáde yìí tá a bá ti lè sign kó tó pé oṣù mẹ́fà tí petition fi máa expire yẹn tó ti fly dáadáa tó ti ń wọ mílíọ̀n tó ti gòkè àgbà tó ní UK lọ́rùn pẹ̀lú US Congress àti United Nations wọ́n á pè wá àwọn èèyàn ti wà bẹ́ẹ̀ tó ti dúró dé bẹ́ẹ̀ tó ti dúró dé wà wá ran Yorùbá gan táwa ń lé náà dúró dé pé òkè ẹ lọ gbé ìgbésẹ̀ wọ́n á pè wá pé òkè wọ́n á pe Nigerian government náà pẹ̀lú representative àwa Yorùbá pé wàhálà àwọn Yorùbá yìí ti ń pọ̀ ju Nigerian government kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí lẹ́ni sọ sọ́rọ̀ àwọn Yorùbá àwọn olóṣèlú wa pẹ̀lú àwọn Nigerian government lè sọ pé àwọn tẹ́wà ní diaspora náà sọ bẹ́ẹ̀ àbáwọn kan tí wọ́n rí ìgbónú òṣèlú jẹ àwọn sọ pé irọ́ o a fẹ́ dá dúró ní òkun sáwọn olóṣèlú ọ̀rọ̀ olóṣèlú kọ́ ni tẹ́lẹ̀ àwọn tó ti ń dúró dé wàhálà tó wà ní ìlú ẹ̀ náà sọ pé òkè tó bá rí bẹ́ẹ̀ tó tọ́ ṣé ká kúkú lọ bèrè lọ́wọ́ àwọn tó wà lé àwọn ní kò sí kankan tó ṣẹlẹ̀ pé ká lọ bèrè náà ni ọ̀nà wọn láti lè bèrè òun náà ni pé ká lọ ṣe referendum tábà ti lè lọ ṣe referendum decide yes or no tí yes ti bá pé kí kò bá dá dúró tó bá ti lè kọjú náà lọ á ti yege á ti fọ́ nìyẹn from there a máa gba protection látọ̀dọ̀ United Nations látọ̀dọ̀ àjọ àgbáyé gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira ìgbésẹ̀ yẹn nìyẹn tó wọn lọ́sẹ̀ pé tí ọ̀nà bíi mẹ́ta awareness and campaign là ń ṣe lọ́wọ́ sí lẹ́yìn awareness and campaign òun ni signing of petition láti fi sign petition tán a máa ṣe referendum lẹ́yìn referendum yẹn a máa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní agbára Ọlọ́run tí gbogbo wa dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí náà nìyẹn torí àsìkò náà ti tó láti tan ògo náà sí ìmọ́lẹ̀ adúláwọ̀ láì ṣe pé Yorùbá dá dúró ìmọ́lẹ̀ ò lè tàn sí ògo adúláwọ̀ rárá inú òkùnkùn gbogbo wa máa wà àsìkò náà dẹ̀ ti wá tó gbogbo wa pátápátá olórí tẹlẹmù ní gbogbo ibi táwa wà lágbàáyé gbogbo ìran Yorùbá ká gbárùkù ti YNN ni ó mì ní Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now àsìkò náà ti tó ń sùn tá bàbá ìgbà tó bá ní ìbéèrè kan béèrè sá. ẹ ṣé gan-an ni ẹ kú ohùn ní àtàárọ̀ a kí àsìkò yìí a fi dúpẹ́ lọ bàbá wa ti ẹni tí ó jẹ́ olùdarí wa ti bàbá wa Professor Senator Banji Akintoye kí Ọlọ́run aláàánú bá wa lọ́rẹ̀ bàbá náà ó bá wa fún wọn ní okun àti agbára kódà ìgbà mìíràn máa wọ̀ wọ́n pé àgbàlagbà tí wọ́n ní agbára báyìí ni wọ́n tún gbìyànjú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí torí pé wọ́n bá wa sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó ṣe kókó tó sì yẹ kí ìran ọmọ Yorùbá tó yẹ kí a gbámú kí a dìmú gbogbo apápátá náà ó ní a wà ní abẹ́ wọn tí a sì ń tẹ̀lé kódà ètò YNN yìí ó wà ní abẹ́ bàbá wa Banji Akintoye náà ẹ̀rí wọ́n sọ wípé kí ọ̀tún kó gbà báyìí kí òsì gbà báyìí kí wájú gbà báyìí kẹ́yìn gbà báyìí kí gbogbo wa kájọ wa parapọ̀ sí ojú kan òun náà ni ohun tí ètò yìí tó wà fún ẹ̀rí pé àwọn kan wà ẹ̀dá tó ti ná àwọn kan náà bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọ́n tó ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe takuntakun ní abẹ́lẹ̀ ara oníkálukú wa wípé lágbára Ọlọ́run ilẹ̀ Oòduà yóò wá sí ìmúṣẹ orílẹ̀-èdè Oòduà yóò di gbígbà ní agbára Ọlọ́run mo kí àlejò wa tí wọ́n ti wà ní orí ètò ní àtàárọ̀ mo kí yín pé a lù yín ní ọ̀gbẹ́nu a pè yín ẹ sì dá wa lóhùn àwọn ènìyàn wa ǹjẹ́ tá a bá rí ẹnikẹ́ni tí ó bá ní ìbéèrè kan tàbí méjì tó fẹ́ bi wọ́n máa fẹ́ kí ẹ bi wọ́n léèrè àmọ́ tí kò bá sí ìbéèrè bóyá a lè yọ̀ǹda wọn kí wọ́n máa lọ báyìí tí a ò bá ti rí ẹnikẹ́ni tí ó fẹ́ béèrè ìbéèrè àmọ́ tí a bá rí bóyá a lè gba ìbéèrè bóyá bíi méjì àbí mẹ́ta tàbí tá a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ pè wọlé náà
ẹ lè pè wọlé pé kí ẹ bá wa dá sí ètò. Kí ni ojúṣe tí ẹ̀yin rò, kí ni tẹ̀yin rò pé ó lè ṣeé ṣe? Wọ́n ní Yorùbá múra láti tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀. Kí ni ọ̀nà tí a lè gbà tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀? Kálukú ló lè ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn. Wọ́n ti là á fún wa wípé ọ̀nà tí a lè gbà láti tan ìmọ́lẹ̀ sí ògo adúláwọ̀ òun náà ni wípé ká rí wípé a gbìyànjú láti dá sí ètò YNN. Mo ń rí mẹ́sẹ̀gì àkọ́kọ́ níbí láti ọ̀dọ̀ Ṣeun Graham. Ohun tí àwọn sọ bí wọ́n ní pé tell the Alake and Olu-Iwo of Iwo that no unity without the guarantee of peace. Hashtag Yoruba Nation now is a must. If they ever doubt it, to contact me. Wọ́n ní tí wọ́n bá doubt ẹ̀, wọ́n ní kí wọ́n contact àwọn. Wọ́n dẹ̀ fi @Seun/Crown wọ́n fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní àwọn ń wò wá. Ẹni kejì ó ní please I want to ask a question. Wọ́n ní ẹni yìí fẹ́ béèrè question. Wọ́n pè wọ́n ní Dayo Johnson Ọláyẹmí. Wọ́n ní please I want to ask a question. Is there a constitution ready for Yoruba nation? I am part of the new nation, but to be clearly minded. Ẹ gbọ́, àwọn wọ́n ní pé ṣé a ti ní constitution fún ètò Yorùbá nation? Èmi lè dáhùn sí ìbéèrè yìí níwọ̀n bá bí ọgbọ́n tèmi ṣe wúlà. Bẹ́ẹ̀ ni a lè sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àti pàfẹ́tì ẹ̀ tán a sì ń wo àwọn adjustment díẹ̀díẹ̀. Ṣùgbọ́n system tá a máa lò àná everything parliamentary la máa lò. There is no doubt about that. Parliamentary system of government. Then àwọn adjustment díẹ̀díẹ̀ ṣì wà lórí ọ̀rọ̀ ó ṣe constitution kò ṣe constitution. Gbogbo yín pátápátá náà dẹ̀dẹ̀ ní àǹfààní láti wá dá sí torí gbogbo kìíní gbogbo wa lájọ ní àjọṣe gbogbo wa ní. Ìkan tó sọ nínú national anthem wa ìyẹn anthem àwa Yorùbá dẹ́ni pé ìgbàgbọ́ wa ní pé bá a ṣe bí ẹrú la ṣe bí ọmọ. Gbogbo wa pátá nílẹ̀ Yorùbá ìkankan náà jọ ni wá àjùra lọ. Ìgbàgbọ́ wa ní pé bá a ṣe bẹ̀rù la bọ́ mọ́. Bẹ́ẹ̀. Ní àfikún constitution yẹn ti wà nílẹ̀ already, eléyìí tí àwọn àpapọ̀ tí a mọ̀ sí NAMS tí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n jẹ́ olùdarí wọn, ó ti wà nílẹ̀ wípé kí wọ́n gbé fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n yí òfin náà padà. Gbogbo àwọn 64 executive tó wà nínú exclusive 64 tó wà nínú exclusive yẹn ni wọ́n ti ṣe amendment lórí pé kí wọ́n change ẹ̀ padà. Tí a bá rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ á rí pé governor Ọ̀yọ́ state ó ní kí wọ́n remove the control of the forest and some other activities ní Ọ̀yọ́. Ó ní kí wọ́n yọ kúrò nínú exclusive list kí gómìnà ó lè rí àǹfààní láti lè ṣèjọba tó máyé rọrùn. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Nàìjíríà ò fún wọn lésì rárá títí tí oṣù mẹ́ta ìyẹn gbèdéke 90 days tí wọ́n fún ìjọba tó fi pé. But báyìí wọ́n tún ti wá fún àwọn gọ́vnà tó wà ní South West ní gbèdéke oṣù kan láti pé kí wọ́n dialogue pẹ̀lú wọn, kí wọ́n bá wọn sọ̀rọ̀. So lẹ́yìn oṣù kan náà ó dàbẹ̀ ni wípé oníkálukú yóò kó ẹ̀kọ́ ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Mo dà pé a ti dáhùn ìbéèrè Dayo Johnson Ọláyẹmí. Ihun tí a ó lò ètò tí bàbá wa Awólọ́wọ̀ tó fi ṣe ìjọba ni òun náà ni a ó lò. Adéyẹmí Ọláyíwọlá wọ́n ní kí ni orúkọ àlejò wa yìí. Àwọn èèyàn béèrè pé kí ni orúkọ yín o. Orúkọ ti tèmi ni Abíọ́dún Fọlọ́runṣọ́ Olówó Òkèrè. Orúkọ jẹ́ wọn olùdásílẹ̀ àti olùdarí Yorùbá Unity. orúkọ wọn ni Mr. Abíọ́dún Fọlọ́runṣọ́ Olówó Òkèrè. Àwọn ni olùdásílẹ̀ àti olùdarí Yorùbá Unity and what? Yorùbá Unity and Freedom. Mo mọ̀ wọ́n délé rí àmọ́ ẹ má bínú pé èmi náà ni mo tún sọ pé and what. Àwọn ni wọ́n dá ọmọ ẹgbẹ́ Yorùbá Unity and Freedom sílẹ̀. Mr. Abíọ́dún òun náà ni mo mọ̀ wọ́n sí. Mo tún ti ń wo àwọn kan ní pé ẹnìyẹn ní 68. Okay, wọ́n ní 68 ni ló wà nínú exclusive list. 68 kì í ṣe 64 tí èmi dárúkọ. Ẹ ṣé púpọ̀ fún correction yẹn. Salawudeen Jelil Ọláwálé, thank you so much. Ó dàbí ẹni pé ẹnu ìbéèrè eléyìí tí àwọn ènìyàn tí wọ́n béèrè òun náà nìyẹn. Kí ni àmọ̀ràn tí ẹ lè gba ìran ọmọ Yorùbá torí wípé ṣé ta bá torí pé níbi tá ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀
ọmọ Yorùbá ni àwọn wọ̀nyí pẹ̀lú owó tí wọ́n ní pẹ̀lú agbára tí wọ́n ní tí wọ́n fi ń kó ìrẹ̀wẹ̀sì bá ọkàn àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àti ṣe dáadáa. Kí wá ní àmọ̀ràn eléyìí tí ẹ lè gba àwọn ọmọ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ Odùduwà kódà mo kàn tiẹ̀ ní àǹtí kan kódà mo ní àǹtí kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní ìlú Ọ̀mà kódà gbogbo ìgbà òun náà ni àǹtí yìí fi máa ń sun ẹkún lérí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà bíi kí Odùduwà kó ti bọ́ sí lónìí ni kódà gbogbo ìgbà tí n bá bá wọn sọ̀rọ̀ báyìí wọ́n máa ń sun ẹkún ni wípé àwọn káwọn kan déédéé jíjọ́ kan káwọn rí wípé ilẹ̀ Oòduà ó ti bọ́ sí pé ó sú àwọn irú àwọn ìbá yìí tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ Oòduà tọkàntọkàn tó yẹ pé kódà ó máa ń pa wọ́n lẹ́kún pé Oòduà nation ò tíì bọ́ sí irú àmọ̀ràn wo o ní ẹni fúnra àwọn èèyàn wọ̀nyí tí wọ́n nífẹ̀ẹ́ Oòduà tọkàntọkàn. ẹ ṣe gan púpọ̀ bàbá wa àmọ̀ràn mi náà kò ń ṣàmọ̀ràn tó pọ̀ lọ títí bóun ṣe gòkè òun ni wípé unity and freedom yẹn ká ṣera wa lọ́kàn ká gbọ́ra wa yé ká má jẹ́ kí ìfẹ́ owó kó ga ju ibi tá à ń lọ ibi tá à ń lọ yóò dáa ó dùn ó dẹ̀ máa san gbogbo wa bọ̀ nítorí èmi nìkan kọ́ bọ̀ nítorí èmi àti torí ọjọ́ iwájú àwọn ọmọ wa freedom yẹn ṣe pàtàkì nígbà táwọn ará South Africa tán jà ní fún apartheid láyé Mandela ẹnìkan tó jẹ́ àtẹ̀lé Mandela gbà ó sọ pé only one thing that we need is the freedom give us freedom àwa ọmọ Yorùbá náà nǹkan tá a fẹ́ láti pè òun náà ni freedom but àwa tá a wá fẹ́ freedom ẹ jẹ́ ká ṣera wa lójúṣu ọwọ́ ká ṣera wa lọ́kàn èmi jù ọ́ ìwọ òjò ní ká kọ́kọ́ gbàgbé ká jù náà ká jẹ́ kí nǹkan tá ó jù náà ti wà kó jẹ́ nǹkan ló máa mú jù ní kúrò àyà wa gbogbo nǹkan tó bá lè dá èdè àyèdè sílẹ̀ ká gbàgbé ẹ̀ unity and freedom freedom ní nǹkan tá à ń jà púpọ̀ ẹ jẹ́ ká ṣera wa ní òjúṣu ọwọ́ gbogbo wa pátápátá àwọn tí wọ́n ti gbà láti tẹ̀lé wa ń sìn wọ́n máa gbà tó bá di ọ̀la ẹ jẹ́ kán mọ rítì tá a fi nídìí àti dádúró àǹtí wa tó wà ní Oman náà tí ẹ dárúkọ lẹ́ẹ̀kan gbogbo nǹkan táwọn náà bá lè ṣe níbi táwọn wà ní àwọn náà ní agbára mẹ́ kò sí ní kó bá ṣe ọmọ Yorùbá bíi méjì mẹ́ta ní agbègbè ibi tán wà kán bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kán mọ̀ wípé a fẹ́ dádúró láti lè sign petition pé petition yẹn máa tó jáde àti sign petition ni the main debate tó kù fún wa lọ́wọ́ sí very very soon mo máa tó dádúró dámọ́ wá tó kí àtúntò dúpẹ́ lọ́wọ́ yín ìyẹn bàbá wa Ọmọborí Owó àti gbogbo ẹ̀yin media àdúgbò dúpẹ́ lọ́wọ́ yín tẹ́lẹ̀ àwòkọ́rí gbẹ̀jú ọ̀rẹ́ mi tó wà ní Istanbul ìyẹn Mr. Marcus mo dúpẹ́ lọ́wọ́ yín pátá mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí Ọlọ́run lò láti gbé àjọ Yorùbá National YNN nìkan kalẹ̀ ẹnjìnìà TJ Tajudeen Àjìdìbúrà yìí àwọn Sister Bukky bàbá wa Ìlú Muhammed Dr. BJ Olówó pàápàá jùlọ àti Mr. Adékúnlé àti gbogbo àwọn ọ̀tọ̀kùnrin pátápátá Ọlọ́run lò láti gbé iṣẹ́ náà kalẹ̀ àwọn èèyàn tó dúpẹ́ lọ́wọ́ ìlú náà fúnra mi gan-an Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kiri ọpẹ́ pàtàkì ní ọwọ́ gbogbo wa pátápátá Ọlọ́run jẹ́ ká ṣe débi ilé ológun kò ní sú wa kò ní rẹ̀ wá tájú tàbí máa ṣẹ́gun Ọlọ́run àtúbọ̀ máa kó wa ní ọwọ́ kò ní sú wa kò ní rẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹnì kan béèrè pẹ́ṣẹ̀ kan náà ó ní Ògúnmọ́lá Ibrahim Ọláníyì olórúkọ mi wọ́n ní ṣé Odùduwà nation yìí yóò ṣeé ṣe torí àwọn kan ní bóyá àwọn kan ní kò ní ṣeé ṣe olóòtú Yorùbá nation ẹ bá mo fẹ́ kí bá mi dá wọn lóhùn béèrè o. lágbára Ọlọ́run máa ṣeé ṣe lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ó ti ṣeé ṣe ó ti ṣe torí Ọlọ́run ti lọ́wọ́ sí àwọn alálẹ̀ ti lọ́wọ́ sí àsìkò náà ti tó àsìkò tá a dẹ̀ lè gbá náà dẹ̀ ní ilé nítorí èmi àti torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ẹni tó pẹ́ tó bá ṣe ìdájọ́ pé kò ní ṣe ṣe kó má lọ sọ bẹ́ẹ̀ rárá kó má wàá dàbí ẹni pé bẹ́ẹ̀ kò ní ṣe ṣe lójú ẹ̀mí wọn ìgbà òun kò jẹ́ pé gbogbo àwọn ẹran aládé pátápátá sẹ́ni kankan tó máa kú nù wa àbí tí ẹ̀jẹ̀ wá ṣe ó máa ṣe é ṣe ó dẹ̀ ṣe é ṣe ó ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ní positive mind wípé ó ti ṣe é ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe é tó máa yà àwọn ọ̀tá wa lẹ́nu ni. Ọláwálé Mobọ́lájí àsíá Oòduà àsíá Oòduà ti tà káàkiri a ti gbé àsíá sókè káàkiri láti kan bí ọ̀sẹ̀ mẹ́ta àbọ̀sẹ̀ bóyá ọ̀sẹ̀ kan síbi tá a wà yìí ó dà pé níjọ́ Thursday a ti ta àsíá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a ti ta àsíá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. So àwa ti Ọláwálé a ti ta àsíá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Tọ́ ó dáa àwọn èèyàn ó dà pé ẹni yìí wọ́n ní
ẹni yìí wọ́n ní Salawudeen Jelil wọ́n ní àmọ̀ràn tèmi ni pé kí á gbìyànjú pẹ̀lú kí ló dé tí kinní nǹkan wọ́n ní pé kí á gbìyànjú pẹ̀lú awareness campaign irú eléyìí tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní agbègbè ní Agége bẹ́ẹ̀ ni òun náà là ń ṣe lọ́wọ́ ní Agége báyìí wọ́n ní kí irú ẹ̀ pọ̀ dáadáa bẹ́ẹ̀ ni irú ẹ̀ padà máa jáde ó dẹ̀ pé ti ìkéde àwọn èèyàn wa nìyẹn ó máa ṣe káàkiri a sì mẹ́yẹ pọ̀ lápò ní gbogbo náà la ṣe ń lọ. Mo fẹ́ wo ibi tí ó máa ṣe é ṣe gbogbo ẹ̀ náà ni a ṣe ń lọ láṣẹ Elédùmarè gbogbo ibi tó yẹ ká ta àsíá sí òun náà ni a ti ta sí àsíá sì wà káàkiri gbogbo ibi tí ó yẹ kó wà ní agbára Ọlọ́run. Mo kí àlejò wa tí wọ́n ń darapọ̀ mọ́ mo kí yín pé ẹ ṣe gan-an ni mo kí yín tí ẹ ń darapọ̀ mọ́ wa Ọlọ́run a máa bá wa dúpẹ́ fún yín láṣẹ Elédùmarè. Ní ó dẹ̀ pé níbí yìí òun náà ni a ó ti máa tú yín sílẹ̀ mo dẹ̀ pé ní agbára Ọlọ́run tí a bá tún pè yín ní ọjọ́ mìíràn ẹ ó jẹ́ wa tí a bá pè yín ní ọjọ́ mìíràn ẹ ó gbà pé ẹ ó jẹ́ wa tí a bá tún pè yín ní ọjọ́ míì tí a bá tún pè yín pé kí ẹ wá kí a bá wa sọ̀rọ̀ fún àwọn ènìyàn. A dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ ọba tí ó ṣẹ̀dá ẹ̀yin tó ṣẹ̀dá wa a dúpẹ́ lọ́wọ́ yín olóòtú wa àti àwa tí ẹ darapọ̀ mọ́ wa àtàwa tá a jọ ṣe àtolóòtú àtàlejò a dúpẹ́ wípé lágbọ́dọ̀ àjíǹde ara yóò máa jẹ́ o. A kí bàbá wa pé ẹ ṣé tí a pè yín tí ẹ dá wa lóhùn kí wá ní mo fẹ́ kí bá mi fún àwọn èèyàn mi tí wọ́n ń darapọ̀ mọ́ wa yìí àwọn tí wọ́n ń wò wá mo fẹ́ kí bá mi fún wọn ní àdúrà kí ẹ tó fi orí ètò yìí sílẹ̀ mo sáré fún yín ní bóyá ìṣẹ́jú méjì àbí mẹ́ta péré kí bá mi ṣe àdúrà fún àwọn ènìyàn wọ̀nyí ojú tí wọ́n fi ń wò wá kí Ọlọ́run kó má jẹ́ kí ojú náà kí ó fọ́ etí tí wọ́n fi ń gbọ́ wa kí Ọlọ́run kó má ṣe di etí náà àti gbogbo ohun tí wọ́n fi ń wò wá so mo fẹ́ kí bá mi fún wọn ní àdúrà kí ẹ tó fi orí ètò sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó dá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá jẹ́ fún bàtàtà tẹ̀ ń wò ọ̀wà yìí títẹ̀ dúpẹ́ wa náà ti tẹ̀lé ojú tẹ̀ fi wò wá náà ojú náà ní kọ́ ojú tẹ̀ wá ti mú owó náà gbogbo iṣẹ́ tí ká owó náà owó yóò ní kan ìsàgbé àpò àárín ojú ọgbẹ́ ní ara omi gbogbo bẹ́ẹ̀ ṣe mú owó náà ní ìmọ̀lá àbùdí tó lókun ló ní ajé a máa fi lé wa ṣe ọlọ́tà ló ní iyì a máa gbà ní gbogbo bí tá a bá lọ náà ní ìgbàkúgbà tá a fẹ́ ire ilẹ̀ Odùduwà náà bá ní tá a bá gbà náà ní àtẹ̀lé àti ẹ̀yìn ní ṣe àwátì a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tá a máa bá àwa náà máa wá ní gbogbo ìgbà náà tí ilẹ̀ náà bá dé náà èmi àti ẹ̀yin àjọ ní ìpínlẹ̀ níbẹ̀ náà ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ló ti máa rí ẹ ṣé gan-an ni a dúpẹ́ tọ́ ó dáa ẹ ṣé tí ẹ dá sí ètò mọ̀ pé tá a bá tún pè yín ẹ dá wa lóhùn ẹ ṣé púpọ̀ ó dàbọ̀ ẹ ṣé gan-an ni. ẹ̀yin yẹn wá níbí ní a ó ti fẹ́ mẹ́nu dúró ní orí ètò wa fún títí tòní a dúpẹ́ lọ́wọ́ àlejò wa tí a pè tí wọ́n bá wa dá sí ètò a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní àṣẹ Elédùmarè Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa ní báyìí a ó máa mú ètò títòní wá sí òpin mo kí lọ gbogbo yín pátá tí ẹ bá wa dá sí oníyàn ṣe ọlọ́bẹ̀ṣẹ̀ ṣe mo kí gbogbo yín pé àjọṣe wa kò ní bàjẹ́ títí di ìjọ míì tí a ó tún máa pàdé èmi sọ fún yín wípé ire ó dàbọ̀.